ohun tó ń ṣẹlẹ̀ ayọ̀ láyọ̀ la tún bá dé lónìí yéésẹ̀ ṣọwọ́yọ́ lélẹ́yìí o Dayọ̀ Agboola rédíò TV ibẹ̀ la tún ti balẹ̀ lónìí kò ní pé lọ́tún lọ́tún lọ́jọ́ ń yọ lọ́tún lọ́tún lòórùn ràn ìta tún mú wá lónìí ó kọjá bìkẹ́fù ń bọ̀ náà gbọ́n sókè lágbájá ń bọ̀. ayé yìí lọ ayé yìí lọ ayé yìí lọ màmá dúró lẹ́ni kankan ayé yìí lọ kò màmá dúró. à ń yí lọ́tún à ń yí lọ́sì àwọn tá a fi mọ́nítọ̀ ni wọ́n bínú àwa náà láwa náà bínú sí wọn torí mo rí pé ẹ̀yin èèyàn ti ń wọlé ó ṣe ní láàánú ń bọ̀. Put a smile on your face, no matter condition. Show me your 32 boy now. Mo mọ̀ pé yín wà lábẹ́ ètè yẹn ò bá jẹ́ àárí. A máa lò bẹ́ẹ̀ nítorí pé àròjọ mùsùlùkùn a máa yí mọ bẹ́ẹ̀ náà ni ẹjẹ́ lò bẹ́ẹ̀. Mo ní lórí ètò lónìí o pẹ́pẹ́yẹ máa la tán ó máa gbọ́mọ pọ̀ gan-an dánwò ó máa fa látàdá ní àtiwọ́ mínísíkẹ̀t. Alálejò kan pàtàkì àlejò ńlá lórí ètò mo ní ẹja ńlá ni ìwọ wá gbé lónìí o ẹja ńlá ẹyin àtijọ́ àti last week láti announce ẹ̀ pé àlejò kan ń bọ̀ lórí ètò wa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ wọ́n ti wà ń bí o fúnra wọn náà máa dákọ wọn èmi yàwọn pé mo mọ̀ wọ́n rí màmá rí wọn lórí mísàmísàn bẹ́ẹ̀ bá ṣe ń wò ẹ́ tí mo rí wọn náà the young man pretty ọlọ́run ló ní mọ́jọ́bìn kámọ́jọ́bìn ni bá sátẹ̀lé wọn lọ ẹ̀ náà rí wọ́n rẹ́rìn músẹ́ ọkọjá bìkáfù ẹ wo fúnra ara wọn náà máa sọ ọkọ wọn fún yín èmi kọ́ ní sọ fún yín ẹ má dẹ̀ gbàgbé pé ẹ lè pè sórí ètò bá a ṣe ń lọ ẹ lè pè sórí nọ́mbà tẹ́ ẹ rí lórí ètò òun bá a ṣe ń lọ tẹ́ bá ti pè sórí nọ́mbà yẹn wọ́n á dá yín lóhùn ẹ bí wọ́n ní béèrè ẹ béèrè ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń wọlé o Facebook láwọn ò fẹ́ kí n monitor anybody yẹ́sìkẹ́ wọ́n ní má monitor anybody bó ṣe jẹ́ nù Facebook kò jẹ́ monitor wọ́n jẹ́ kí n rórúkọ àwọn èèyàn bí bó ṣe jẹ́ nísìnyí ẹ jẹ́ bẹ́ẹ̀ kọ́ bẹ̀rẹ̀ kí n kọ́ bẹ́jọ́ lórí kí n bẹ́jọ́ lórí kí n bẹ́jọ́ lórí orí tẹ́ ń gbọ́ àwọn náà ní gbé tí wọ́n ní fẹ́ yín fẹ́ yín o. báyìí mo wá bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá wa kákànlú agbami ètò kó máa lọ bẹ́ẹ̀ gbòòs gbòòs bọ̀ ọmọdé ń bo fìdí nìyí. ẹ káàsán o bàbá wa. ẹ mà káàsán. ẹ gbọ́ bí bọ́ọ̀sì yẹn ṣe kẹ̀ mo máa ń gbọ́ lórí mísàmísà mo máa ń wò pé àbí wọ́n lo effect ni effect kọ́ o authentic ni. ó kì í síbẹ̀. ó kì í síbẹ̀ ẹ dákun bàbá wa ǹjẹ́ ẹ lè sọ gbogbo orúkọ yín tẹ̀ ń jẹ́ fún wa. orúkọ pọ̀ lẹ́ o. ẹ sọ yìí tẹ́ bá lè rántí inú ẹ̀. Adékúnlé Ọlálékan ọmọ Afford. Adékúnlé Ọlálékan ọmọ Afford. ọmọ ìyá nurse ẹni tí ó mèsì ọ̀rọ̀ abẹ́rẹ́ ìlókù kan. ọmọ ìyá nurse ẹni tí ó mèsì ọ̀rọ̀ abẹ́rẹ́ ìlókù kan. àwọn mi á pè mí Ládé Ferrari.
Jesus Christ of Nazareth. àwọn míì á pè mí ní àwolùsùmọ̀ǹdẹ̀rẹ̀. Ó di mẹ́fà. àtàndá ẹ̀rù bodò. Jesus ó di orúkọ méje. pọ̀ ńlẹ̀ ó pọ̀ ńlẹ̀ ó pọ̀ ẹ má jẹ́ ká tu tán. Ẹ̀yin èèyàn mo ló máa kọjá bẹ́ẹ̀ lónìí. Ẹ ti ń rí wọn lórí eré ìtàgé. Ẹ rí wọn nínú stúdíò wa báyìí o. Mo sọ fẹ́yìn èèyàn mo ní ẹ wá pàdé wọn wọ́n sì wà lọ́dọ̀ wa 4946 ni o. Ó control understand MD 21133 ẹ wá pàdé wọn. Orúkọ wọn lẹgbọ́n yẹn o. Wọ́n làwọn ń jọ́ ládé kan àwọn ń jẹ́ Adékúnlé. Àfọ́ọ̀dù tẹ̀ ń jẹun ẹ̀dá kan ọba wa kí ni ìtumọ̀ rẹ̀ tó gé ìbò ni. sẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa ń béèrè lọ́wọ́ mi. ẹ mọ̀ pé orúkọ téèyàn bá lọ́dọ̀ àwọn ẹbí àbí bá lọ́dọ̀ bàbá ẹ̀ orúkọ yẹn náà lèèyàn máa bá wọn jẹ́. Adérẹ̀mí àfọ́ọ̀dù ni bàbá tó bí mi lọ́mọ ń jẹ́. ọmọ Ìbàdàn dẹ̀ ni mí nílé Olúyọ̀lé. bẹ́ẹ̀ni bàbá dẹ̀ ti kú bá ní ká jọ dé sáré wọn ká lọ béèrè pé boná ti rí àfọ́ọ̀dù o. ẹ jẹ́ ká máa lò bẹ́ẹ̀ ẹ lẹ́ bẹ́ẹ̀ ẹ lò bẹ́ẹ̀ ẹ lò bẹ́ẹ̀. ẹ̀yin ọmọ ìtumọ̀ àfọ́ọ̀dù rẹ̀. a ní kẹ́ filẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. mo lọ́rẹ̀ẹ́ kan tí ń jẹ́ Délé Thomas ó wà ní Houston Texas àmọ́ kọrin ní alóyún ló ń gbó jìgìjìgì ọjọ́ mo béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni ìtumọ̀ Thomas náà ń jẹ́ kọ̀mọ̀túmọ̀ rẹ̀ ọ̀rẹ́ tí wàá lọ pé àwọn ẹrú tó kó láti Nàìjíríà wá sí Amẹ́ríkà tó ń lé lóko wọ́n yẹn ń jẹ́ Bush wọ́n yẹn ń jẹ́ Cook wọ́n yẹn ń jẹ́ Rand wọ́n yẹn sọ ní Thomas. tiwa yàtọ̀ sí yẹn púpọ̀ náà àwọn èèyàn á ní Afọdúnrìn but àwọn tó tún mọ̀ dáadáa láfọdúnrìn bí ṣùgbọ́n Afọ́ọ̀dù ni bàbá tó gbé mi lọ́mọ jẹ́. torí ní Maryland tá a wà yìí o ní Baltimore tá a wà yìí àdúgbò kan wà tán ń pè ní Afọ́ọ̀dù. àwa la ní. Afọ́ọ̀dù mo sọ bẹ́ẹ̀ náà. àwa la ní mo sì fẹ́ lọ gbalẹ̀ wa ń bẹ̀. a jẹ́ pé oko èbó ni Afọ́ọ̀dù. ó pọ̀ torí ẹ̀ mo ṣe wá gan mo fẹ́ wá talẹ̀ tí a ní mo fẹ́ wá gbowó ẹ̀ kémi máa bá tèmi lọ. ẹ bẹ́ẹ̀ ta bá wọn talẹ̀. bẹ́ẹ̀ ni. ọ̀dà ẹ̀hún lẹ́gbọ́n yẹn o wọ́n ní Kúnlé Àfọ́ọ̀dù ló kó wọ́n ní Àfọ́ọ̀dù àwọn ò ní sọ̀túnmọ́ rẹ̀ pé torí pé àwọn fẹ́ wá gbalẹ̀ kan ní Amẹ́ríkà. bẹ́ẹ̀ wọ́n láwọn èèyàn wọn wọlé o ájì àtàwà kálítù yẹ̀kínì mórí yín Ayọ̀bámi Òkèdòkun mo lẹ́yìn náà o ẹ̀kú àbọ̀ wọ́n ní Akínkúnlé Àfọ́ọ̀dù ẹ̀ ṣeun Túnbọ̀ Akíntì ọmọ wọn Balógun àwọn tó ń ọ̀gánáìsì ti KOF ní mórí yín lùtọ́ lẹ́dí Adéjùmọ̀ màmá ló ń tábò ni ẹ̀kú àbọ̀ sórí ètò ṣáàfíà lẹ́wà ó kọjá àbíyábù. lórí ètò wa yìí o lẹ́ ń lójú wòran yìí o bàbá wa Kúnlé Àfọ́ọ̀dù wọ́n ní kí n béèrè lọ́wọ́ yín pé ìlú wo lẹ ti wá bàbá wa. ẹ ṣe mọ̀ pé mo yánu sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo sọ pé mo là ṣì ń bọ̀ lórí ẹ̀. àwọn ọmọ Ìbàdàn ni mí ní Olúyọ̀lé. ẹran kí la jẹ lánàá. ẹran síkìní. kí lẹ jókòó. kùsìn sí àní. àwa wo tẹlifíṣàn ní Sebin Sap. ládùúgbò òbò ládùúgbò yín nílùú Ìbàdàn. Òkè Àrẹ ńlẹ̀ Aṣúkúná. Òkè Àrẹ ńlẹ̀ Aṣúkúná. bàbá wa wọ́n ní á béèrè pé ẹbí wo lẹ ti wá ìpínlẹ̀ wo ni Ìbàdàn gan wà orílẹ̀-èdè wo ni Ìbàdàn wà kó má yẹ pé bóyá Chinese nìyí. inú ẹbí tí mo ti wá ò ní mo sọ fún yín lẹ́ẹ̀kan ẹbí Àfọ̀dúnrìnbí. ẹ sì ní bàbá ti lọ bí Àgbáńrè. bẹ́ẹ̀ni Aláàjì ti lọ bàbá ti lọ. àwa ní bẹ́ẹ̀ni a wà ní Ọ̀yọ́ state ní Ìbàdàn wà Ìbàdàn tí kò dìgbà tí wọ́n bá ń júwèé ẹ̀fẹ́ nìkan kan tó jẹ́ ọmọ Áfíríkà láti lè mọ̀ pé lẹ́yìn Cairo Ìbàdàn ló tún tóbi jù ní city l'Africa. bẹ́ẹ̀ni. ó sì wà lórílẹ̀‐èdè Nàìjíríà. bẹ́ẹ̀ni. iye pé Chinese nìyí. mo fẹ́ jọ mọ́mọ́ Amẹ́ríkà díẹ̀ náà mo sọ lẹ́ẹ̀kan you know what I'm saying. mo sọ náà mo ní proud ni pé ó dà ń pé Amẹ́ríkà náà fi yín sí. wọ́n bí mi sí bí wọ́n bí mi sí lé ni ṣùgbọ́n ilé wa yẹn sẹ́. ilẹ̀ yín tó wà ní Àfọ́ọ̀dù yẹn. bẹ́ẹ̀ni. ẹ fẹ́ wá gbà á. family wa fọ́nká gan. Jesus Christ. àwa náà ní Accord. ẹ̀yin náà ní Accord. àwa ní Bedford. ẹ̀yin Bedford. àwa ní Ford. wà ní Ford ẹ̀yin ní gbogbo ẹ̀. ẹni tó tà tí. ok ẹ̀yin lẹni company Ford. ó ti yé ijù. olówó ni yín o. ẹja. ẹ̀yin èèyàn wá ń lé ẹ wò ó ọkọ̀ jàbí careful
nǹkan gbé nǹkan ánú lónìí bó ní nọ́mbà tẹ́ ń wò lórí ìwòran yín yẹn 443-410-2427 ẹ fi pé bàbá wa ẹ pè wọ́n wọlé kẹ́ bá bí wọ́n ní béèrè àwa náà ní béèrè tá à bí wọ́n o ẹ bí wọ́n ní béèrè tẹ́ bá fẹ́ ajé àtàwọn kálítù yẹ̀kínì wọ́n láwọn ń bọ̀ wọ́n ní good afternoon sir wọ́n rí yín wọ́n ń gbọ́ yín wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹ́sìkẹ́ bàbá wọn ní ká béèrè lọ́wọ́ yín pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn yìí fẹ́ sọ wọ́n ní ká béèrè pé ẹ tó ọmọ ọdún mélòó o lẹ́nìkan ṣe ń dọ̀ wọ́n ní ṣé ọmọ èjì ni ṣé ọmọ èjì wọ́n lẹ́yìn tó ọmọ ọdún mélòó bàbá wa. ṣẹ́rí fẹ́ni tó bá mọ máàsì ṣe dáadáa máa ń sábà jùlẹ̀ fún wọn ni. 1973 náà bí mi ní October 24 on the 24th of October tó ń bọ̀ yìí bẹ́ẹ̀dẹ̀ mi kan tún wọlé gbẹ̀ẹ́ ẹ máa ṣe máàsì lọ. ẹ̀yin tó bá mọ 1 2 3 wọ́n ní ẹ calculate rẹ̀ èmi ò tí ẹ gúdù ní máàsì kálẹ̀ mi lè kà lówó ẹ bá kówó wá báyìí wà ní láìka. èmi náà mọ̀ yẹn kà wájú owó ni mo mọ owó kà. ṣé ibò nìyí ni. Èkìtì lèmi àti Ìjẹ̀ṣà ẹ̀kọ́ ṣó máa ló kẹ́wọ̀n pé Ìjẹ̀ṣà ló kọ́ dá credit card nílẹ̀. bẹ́ẹ̀ni wọ́n fún ẹ láṣọ láwìn wọ́n á ní kó mọ wọn á fi lè wọ́n fowó lẹ́yìn owó wọn ò lè ka nǹkan mímọ́ nígbà tó sọ mí ló kọ gan tó sọ mí dayọ̀ agbọ́lá mi wá fi tèmi sí lẹ́yìn owó ní kókó. lẹ́yìn owó iná tún lẹ́yìn owó náà ló tún owó ni owó nìkan mo lè kà gbogbo éèjì tẹ́ni kà ń lè kà á kálówó ní báwọn kò lè kà á. bàbá wa wọ́n ní kẹ̀kẹ́ sọ díẹ̀ nínú àwọn iléèwé tẹ́ lọ kí lè pọ̀ o. èmi ò tiẹ̀ fi bẹ́ẹ̀ kàwé náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìgbà tí mo bẹ̀rẹ̀ iléèwé mo lọ sí school 7 ní Festac ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ primary school mi nígbà tí wọ́n dá Festac lẹ̀ ní 1977 so láti bẹ̀ mo parí primary school education mi ní demonstration primary school Ọ̀wọ̀ ní Ọ̀wọ̀ mo wá proceed láti bẹ̀ lọ sí command secondary school Jos command secondary school Jos yẹn ni mo lọ àti kékeré ni iṣẹ́ yẹn ti wà lọ́kàn mi mo ṣe ṣetán secondary school báyìí ẹ wo ẹ gbàgbé wèrè mo bẹ̀rẹ̀ theatre straight. ó lẹ́gbọ́n yẹn o wọ́n bá wọn yẹ parí secondary school tán báyìí là ń bẹ̀rẹ̀ theatre straight. èmi náà dẹ̀ ti wò yín fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ wo Ọlọ́run máa ràn yín lọ́wọ́ sí i. àmín àmín ẹ̀ ní bàjẹ́ ẹ̀ ní tí. wọ́n ní ẹ ti sọmọ́rọ̀ náà bẹ̀tẹ̀ abèrè náà wọ́n ní báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ eré ìtàgé gan báwo lẹ ṣe bẹ̀rẹ̀ kẹ́kún wá sọ ọ̀gá tó kọ́ yín. ẹ jẹ́ kí n tú dáadáa ṣe rí láti kékeré mo máa ti ń ṣe eré ní church torí CAC nìyá mi ń lọ àwọn bàbá àti wọn wòlíì ni wọ́n àwọn àlùfáà ńlá so àti kékeré yẹn ló ti wà lára mi tí mo ti máa ń ṣe ìgbà tó wáyá tí mo wà ní primary school èmi nìkan lọkùnrin tó wà nínú cultural group wa ń gbà yẹn tá à ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ níná ń jó tó bá dókè àbùlà wẹ́rẹ́wẹ́rẹ́ níná so gbogbo yẹn àwa wà ń bẹ́ẹ̀ gbà yẹn ó ti wà nínú ẹ̀jẹ̀ ìgbà tí mo wá dé secondary school ní Jos mo ṣe mọ̀ pé ńgbà yẹn Jos jẹ́ ìlú kan tí entertainment ti gbilẹ̀ dáadáa ní Nàìjíríà mo láǹfààní láti bá wọn ṣe nu eré kan gbà yẹn fún NTA ní tí wọ́n pè ní mo ti gbàgbé táìtù ẹ̀ ń sìn ìgbà yẹn mo ṣáà láǹfààní láti ṣeré yẹn ń gbà yẹn no NTA Jos network program ni wọ́n máa ṣe lórí gbogbo ẹ̀ lórí. bẹ́ẹ̀ ni wọ́n fi ṣe competition gbà yẹn ni telefest wọ́n fi ṣe competition ni so school wa ni ó kópa fún Plateau State so mo láǹfààní láti wà nínú eré yẹn gbà yẹn mo wà form 1 so àtìgbà yẹn ni mo ti wò pé mo ti establish ẹ̀ nìyẹn so bí mo yẹ jáde secondary school báyìí kí n tó jáde secondary school èmi gan ti ń kó group jọ mo ti máa lọ ń wo àwọn eré irú behind the cloud ìgbà tó ń yà nígbà yẹn èmi náà lọ location yẹn màá lọ yọjú díẹ̀ kankan ṣùgbọ́n tí mo dé kò mo wá decide láti mu fully láì fi nǹkan méjì kún so bẹ́ẹ̀ ni so ìgbà yẹn ni mo wá darapọ̀ mọ́ àwùgá tí mo kọ́kọ́ darapọ̀ mọ́ Jídé Ògúngbadé wọ́n di olóògbé níbi oṣù méjì sẹ́yìn sìn a máa ṣe bẹ́rí àwọn lọ́ọ̀dì 25th of October ó wà lára tí mo yẹ máa tètè padà sílé Jídé Ògúngbadé Bẹ́ntọ́mọlójú àti German Aníkúlápò àwọn yẹn wọ́n kó ẹgbẹ́ kan jọ ń gbà yẹn àwọn máa ń ṣe stage àwọn olóyìnbó yẹn wọ́n pe ẹgbẹ́ wọn ní Kàkàkí ìgbà tó yá wọ́n yí padà àwọn changes sí Rotom so mo máa ọdún wo nù bàbá wa. tí mo ń sọ yìí
93 94 so mo darapọ̀ mọ́ wọn gbà yẹn mo ti ń bá wọn ṣe ṣùgbọ́n tó di bíi 94 yẹn mo wá lọ darapọ̀ mọ́ àwọn Adébáyọ̀ Sàlámì Ọ̀gá Bello àwàdà kẹ́ríkẹ́rí so àwa wà ń bẹ̀ náà fún bí ọdún méje kan bẹ́ẹ̀ ni lọ́dọ̀ tiwọn ẹlẹ́mìí o ẹ̀mí yín yí o. ẹṣin lẹ̀ ń wò lẹ̀ yìí. it is an enemy is an enemy is a yí ẹ̀mí yẹn yí. ẹṣin lẹ̀ ń wò so gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ ó bá ṣe kọ́ lọ nìyẹn ṣùgbọ́n aláǹfààní kinní kan tí ẹni bá fẹ́ kọ́ṣẹ́ kó fojú sí kó dẹ̀ farabalẹ̀ gbogbo àwọn ọ̀gá tó bá wa darí eré ńgbà yẹn mo máa ń kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì lára wọn tí màá máa farabalẹ̀ fojú sí náà ń ṣe so báyẹn ń kọbọ̀ díẹ̀díẹ̀ nìyẹn látàrí àwọn ìta ti kọ́ látọ̀dọ̀ àwọn ọ̀gá wa àdẹ̀dùgbẹ́ fọlọ́run lé ní. Olúwa ṣeun ò lẹ́gbọ́n yẹn o wọ́n dárúkọ ọ̀gá tán kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n dárúkọ báwọn ṣe bẹ̀rẹ̀ sí ní ṣeré wọ́n ti dárúkọ àwọn èmi ọ̀nà tí yùn kálówó ní báyìí wọ́n rántí gbogbo àwọn orúkọ tán dáhùn èmi ọ̀tí ẹ̀mí ọ̀rántí kankan bẹ̀. Bàbá wa wọ́n wá ní kí n béèrè pé lọ́wọ́ yín pé ṣé ẹ̀yin fúnra yín pé ṣe ti ṣe márèjì ṣe ti ṣègbéyàwó. gbogbo àwọn èèyàn ti ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni èmi ò ń ṣe ẹni tó ń gbé fámìlì pamọ́ ní ìsínú àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ àwọn tó bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ àwọn nọ́mọ̀dì tó ń ṣe gbogbo àwọn èèyàn tó wà lórí social media pátápátá ló mọ̀ ìyàwó mi. nọ́mọ̀ pé ti má rí. bẹ́ẹ̀ ti pẹ́ wọ́n tún mọ àwọn ọmọ mi. wọ́n tún mọ àwọn ọmọ yín. bẹ́ẹ̀ ni. ẹ̀yin ò gbé nǹkan pamọ́ ti yín. ẹ ń bá jẹ tẹ̀tẹ̀ lára ń fún. ẹni bá ṣe nǹkan bọ̀sì ló ń kíyèsí ẹ̀yin gbàgbá. àwọn náà tiẹ̀ mọ̀ èmi ò mọ ìdí tán ṣe ń ṣe bẹ́ẹ̀. bóyá òun lẹ́gbọ̀n ẹ̀yin èèyàn wa wọ́n wá ní wọ́n ní nígbà wo lẹ ṣègbéyàwó wọ́n ní abéèrè. ilẹ̀ ti ta sí. ilẹ̀ ti ta sí wọ́n ló tọ́dún mélòó báyìí. 15 years ní báyìí. 15 years wọ́n ṣe wọ pátá jáde ńgbà òun. 15 years títí lọ pẹ́ okùn ọlá orí yín o ẹ kú àbọ̀ sórí ètò. ṣé rí bàbá wọn wá ní lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n máa ń ka ọmọ fọ́lọ́mọ torí wọ́n fi máa ń fáìlì táàkì ní Nàìjíríà wọ́n ní wọ́n ń ka ọmọ fọ́lọ́mọ. ẹ kì í ṣe gbogbo Nàìjíríà Yorùbá ló máa ń sọ pé wọ́n ń ka ọmọ fọ́lọ́mọ Ìgbò lè ka ọmọ fún anybody. wọ́n ní bàbá kábẹ̀rẹ̀ wọ́n ní pé ẹbí ọtún ọmọ mélòó. àdúpẹ́ lọ Ọlọ́run fún mi lóbìnrin kan ọkùnrin 4. ó sì kú bíi 7 àbí 8 sí. mo ti fi àdàgbà ètò rọ̀ mo ti hangi boot. ẹ̀sìn bá jẹ́ fúbọ́ọ̀là má ti rìtáyà tipẹ́. àwọn èèyàn ò tí ì mẹ́kì tíìmù náà bàbá wa ẹ̀ẹ́dẹ̀rẹ̀ wà lamẹ́ríkà yìí ẹ̀jẹ̀ sí bíi 3 sí. mélòó lẹ́yìn nílẹ̀. tí àwọn tí mo sì bí lẹ́yìn náà ẹ bá mi gbà wọ́n tọ́ ẹ bá mi kó wọn mọ́ tilẹ̀. wọ́n wá ní kábẹ̀rẹ̀ lọ́wọ́ yín o pé ẹ dárúkọ àwọn ìlú bíi 2 mẹ́ta tẹ́ ẹ ti rìnrìn àjò lọ bàbá wa. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o bàbá ní ká máa mú country Amẹ́ríkà yìí jẹ́ God's own country gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ó dẹ̀ ní ìlú tí ó kọ́kọ́ wù mí láyé mi pé mo gbọ́dọ̀ dé ìlú yìí gbọ́dọ̀ dé ìlú àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ iye state tàbí rìn náà ní Amẹ́ríkà ó pọ̀ àti dé London ní UK àti dé Qatar àti dé Dubai àti dé Turkey àti rìn African countries gidi gan nígbà tá a tẹ̀ sí ń kọ́ṣẹ́ tá a máa ń ṣe stage kiri yẹn a rìn gan gidi. Iraq ń kọ́. mi ń jagun. àwọn èèyàn ń gbé bẹ̀rẹ̀ sí lókun tó ń jà. wẹ́ kọ́lọ̀ máa bá wa dúró táwọn tó àlẹ́ mi ò ń ṣológun mi ò tẹ̀ ṣiṣẹ́ epo. ẹ wo ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ sáré pé kínní jáde ò kéde pàtàkì kan ní wọ́n sanwó fún ni o wọ́n sanwó fún wọ́n ní tó bá di ní ọjọ́ the 50 níjọ́ 5 oṣù October wọ́n máa ṣe móbì kan lẹ́yìn gbé jáde kí lẹ pé táìtù ẹ̀ náà. Ṣòkòtò máa ní. Ṣòkòtò wọ́n ní ṣòkòtò tíráùsà. àwọn àgbà bọ̀ wọ́n ní bọ́mọdé ò bá jọ ṣòkòtò. yóò jọ kíjì pa. ó ti yé yín. ibi tá a máa lò ń gbà ń Glendale ní o Cof Sport Cafe 4869 Glendale Road ó wà ní Buwi MD 20720 lọ́ọ̀dì 50 ni bàbá wa Kúnlé àfọ́ọ̀dù wọ́n ṣe móbì yẹn a máa ṣe premier
Adékúnlé Augustine náà ẹ̀rí lẹ́yìn tó lórí kábìtì òní ọkọrin ń jọun red carpet bẹ̀rẹ̀ láti aago 8 o'clock aago 9 gan ni premier máa bẹ̀rẹ̀ bàbá ló ń ta yín máa wà ń bẹ̀ o ẹ believe ẹ̀ máa wà ń bẹ̀ lọ́jọ́ yẹn kò sí nǹkan tá a sì sí I will be there bàbá wa kó tó di pé a tún bèrè àwọn ìbéèrè ẹ dákun àwọn kan wà wọ́n sanwó òkéde kan ẹ jẹ́ sáré wọ yàrá àkéde kó yẹ pé kí sáré ṣe ní pọ́npọ́lọ́ wọ́n dà yẹ pé bóyá mo proud then àbúrò mi kan náà ó ń ṣe ọjọ́ ìbí lónìí máa dọ́gbọ́n appreciate òun náà gbẹ́jẹ́ sáré ṣe àwọn oníkéde yìí náà tábàyè táwọn oníkéde yìí tán á wà padà sí orí ètò wọ́dà wọlé now abracadabra let's go. yìí máa dùn jùjù ní ọjọ́ Sunday tó ń bọ̀ yìí 29th of September 2019 bẹ̀rẹ̀ láti agogo 2 ọ̀sán títí di 10 lẹ́gbẹ̀rẹ̀ from 2 p.m. to 10 p.m. venue Fortune Center 1724 Woodland Drive ní ọjọ́ Sunday tó ń bọ̀ yìí 29th of September 2019 pẹ̀lú àwọn òṣèré tó rí méjì ọ̀sán títí di 10 lẹ́gbẹ̀rẹ̀ from 2 p.m. to 10 p.m. venue Fortune Center kí fúláàtì tí your mama kọ́ pẹ̀lú adarí ètò tí ò ní jẹ́ kí dọ́kúmẹ̀ntì tí ó wà MC Stilashi mélòó la fẹ́ kà nínú eyín adípẹ̀lẹ̀ ní fàájì ọjọ́ Sunday tó bọ̀ yìí ó gbọ́dọ̀ mísì ẹ̀yìn bímílẹ̀rì pẹ̀lú lówó wọlé ọ̀fẹ́ ní ọ̀dà òní gba pẹ́ẹ́nì lọ́wọ́ anybody àti MC Stilashi mélòó la fẹ́ kà nínú eyín adípẹ̀lẹ̀ ní fàájì ọjọ́ Sunday tó bọ̀ yìí ó gbọ́dọ̀ mísì ẹ̀yìn bímílẹ̀rì pẹ̀lú lówó wọlé ọ̀fẹ́ ní ọ̀dà gbapẹ́lì lọ́wọ́ anybody that is to say admission is free for more enquiry or question please call 4437 p.m. àjọmọ́ àdọ́kì or 4438-503908 or 4437-608-102 grand opening Fortune Center this coming Sunday by 2 p.m. àjọmọ́ àdọ́kì àjọmọ́ àdọ́kì ní o this coming Sunday ẹ wò ó máa latanbọ́gì ó máa kọjá àbíkíáfù àló máa fa láǹtà dání ó tún máa ta sánsán a tún ti padà o sórí ètò padà àti wọ yàrá àkéde akànní kásáré jù yẹn ni kó tó di pé a gbàgbé ẹ jẹ́ ká tún béèrè ìbéèrè díẹ̀ lọ́wọ́ bàbá wa ká tó wá wọ yàrá àkéde lọ ẹ dákun bàbá wa wọ́n ní iṣẹ́ mìíràn wo lẹ lè ṣe o lẹ́yìn kẹ́ ẹ ṣeré ìtàgé lẹ́yìn kẹ́ ẹ ṣeré iṣẹ́ mi ìmùlẹ̀ tún lè ṣe bẹ́ẹ̀ mi nísìnyí báyìí bẹ́ẹ̀ ṣe rí mi báyìí màá máa wakọ̀ màá máa ṣe uber bẹ́ẹ̀ rí báyìí màá máa tún lè ṣe bẹ́ẹ̀ rí báyìí màá máa oríṣiríṣi nǹkan iṣẹ́ ìwò lẹ́yìn tún lè ṣe. ṣé rí ká ní mi ò ṣe iṣẹ́ tí mò ń ṣe yìí iṣẹ́ tí mi tó ṣúọ̀ pé mi ì bá ṣe bóyá music producer because mo like orin gan. ẹ dẹ̀ máa ń kọrin náà. mi ò ń kọrin but àbúrò mi ń kọrin mo dẹ̀ mọ̀ ń pa orin so most of the time èmi máa ń mú lọ studio tí màá sọ then mo tún ti ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta ìpó dàbí pé mọ́tò ti tà a fẹ́ bọ́ sí ẹ fẹ́ jọ mí nù. a fẹ́ bọ́ sí ká bẹ̀rẹ̀ sí kátàkárà bẹ́ẹ̀ ni ká bẹ̀rẹ̀ sí gbọ́kọ̀ wọlé láti bí sí ọ̀hún káwọn gba Kútọ́nù o. Kútọ́nù kẹ̀ ibẹ̀ nìkan kọ́ ni pọ́ọ̀tù wà ká gbé wọlé lọ́yìn ṣáà ti mọ̀ kẹ́yìn tí wàá dẹ̀ béèrè fún nílé ká dẹ̀ ta ó dà kó ti wá sí àlá mi dáadáa. àdìgbẹ́tì wà kékeré lẹ́tí mo ti ń ángẹ́lì kan pàdé yín gbà wọ́n sọ fún yín. wọ́n tiẹ̀ ti mú wá mẹ́sẹ̀gì ó ti pọ̀ sàbáyìnà. ẹ̀mí sọ mí lẹ́nà mò ń bọ̀ n ò tí ì ṣe tán ẹ̀mí ń bọ̀. bàbá wa wọ́n ní kí n tún béèrè pé wọ́n ní àwọn ẹ ti bá àwọn èèyàn ṣeré tó pọ̀ abá ní ká ẹ mọ dárúkọ ẹ wò ilẹ̀ ọ̀rẹ́ àníkù lórí ètò lónìí wọ́n wá ní àwọn eré mélòó gan lẹ́yìn gan ti ṣe àbọ̀ pé ẹ ṣe kan báyìí ṣòkòtò àwọn pé ẹ ṣe kan ṣòkòtò mélòó èwo àwọn wo lẹ́yìn gan ti ṣe fúnra yín ẹ dárúkọ ẹ fún wa kẹ́ ẹ já gbọ́. múfì tí mo ti ṣe ó ṣe díẹ̀ mi lè dárúkọ gbogbo ẹ̀ tán sìn torí pé ṣùgbọ́n ní àkọ́kọ́ ṣe mi àkọjá ewé mi ní múfì ìgbà yẹn ti pẹ́ díẹ̀ mo ṣe fíìmù kan tí wọ́n ń pè ní Kọ̀yà ó ní a fi bẹ̀rẹ̀ ńgbà yẹn. Kọ̀yà ni móbì àkọ́kọ́ tẹ́ kọ́ fi bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni lẹ́yìn tí a ṣe Kọ̀yà mo ṣe Pátápupa mo ti ṣe sinimá lóríṣiríṣi. wọ́n láwọn ti ṣe sinimá lóríṣiríṣi. púpọ̀ nú àwọn olólùfẹ́ mi gan wọ́n mọ̀ torí pé ńgbà tó dìgbà tí ká máa gbé sinimá sí online a rí i pé tí àwọn èèyàn bá ti wò ó
kó tó dọ̀sẹ̀ méjì wọn á tún ti pè wá pé bàbá ẹ tún ti jù mí ta. kí ló tún ṣẹlẹ̀ ìyẹn ó ti ń pẹ́ jù ẹ tún sáré fún wa jẹ. ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀ṣì ẹ̀. rush ìgbà yẹn náà ń fún wọn ní ṣísẹ̀ntẹ̀lé lóríṣiríṣi àti ṣe oríkì àti ṣe us as in us me and you we are us. èèyàn méjì péré ló wà nù sinimá yẹn èmi àti Tóyìn Abraham bẹ́ẹ̀ ni àti ṣe oríṣiríṣi gan tí mo tó sọ yìí náà ìkan náà àwọn title film mi ni. fíìmù náà tún ní oríṣiríṣi. bẹ́ẹ̀ ni. ẹ wo Ọlọ́run tó fún yín lẹ́bùn Ọlọ́run ọba ọmọ nígbà àmín ẹ̀bùn yóò máa peléke sí ni o. àmín o. ẹ̀yin èèyàn wa ẹ wò ó Kúnlé Afọ́ọ̀d ló ń bẹ lórí ètò bàbá wa Kúnlé Afọ́ọ̀d àwọn náà ń bẹ lórí ètò ẹ̀ tá a fẹ́ pè wọ́n sórí ètò ẹ pè 443-410-2427 nọ́mbà tẹ́ lè pè wọ́n sínú ẹ bá a dá sétò ẹ kí wọn mo ní wọ́n kì í bẹ́ẹ̀ lé agodo wa báyìí o ẹ lè yọjú sí wọn bàbá wa wọ́n ní kí wọ́n béèrè pé oúnjẹ wo lẹ́yìn fẹ́ràn jùlọ. Wọ́n ní bínú màá dárúkọ oúnjẹ mẹ́rin. wọ́n dẹ̀ mọ́ bínú o pé oúnjẹ mẹ́rin làwọn dárúkọ oúnjẹ mẹ́rin 4. mẹ́rẹ̀ẹ̀rin mo dẹ̀ fẹ́ràn dáadáa. mo láìkì ẹ̀kọ́ tútù. ẹ̀kọ́ àtàkà mi. mo láìkì Jesus. mo láìkì iṣu. kò sí ní tó ń fi iṣu ṣe tí mi ò ń jẹ. dùndún ni o. ẹ̀yàn ni o ẹ̀sùn ni o ẹ̀dín ni o. níbi tí mo láìkì iṣu dé ó jiná kò jiná mo tún máa jẹ. ẹbẹ di ẹnìkan ní ìwé ìgbó mo fẹ́ràn iṣu gan. oúnjẹ iṣu tútù. lẹ́yìn ẹ̀ làmàlà torí. àmàlà dúdú àbí funfun. dúdú dẹ́mọ̀ bí tí mo ti wà. lẹ́wọ́ láti Ìbàdàn. so láfúná níbo láfún ti yín bo. ẹ jẹ́ má jẹ́ káwọn ọmọ Ìbàdàn bínú. lẹ́yìn ẹ̀ finally ìyẹn ló máa fọ́ ní ìjù. mo ń jẹ indomie bíi. Kai. Indomie alata. Jesus Christ of Nazareth. Yẹ́rí something. Alata yẹ́rí. Òun lẹ́gbọ́n yẹn o. Wọ́n láwọn láàkì ẹ̀kọ́ tútù. Wọ́n láwọn láàkì gbogbo tó wá fi ṣú ṣe. Bẹ́ẹ̀ni. Ẹ máa ń jẹ ṣu mu o. Gbogbo iṣu sẹ́yìn. Gbogbo iṣu àwọn iṣu tá a jọ bá láyé àjọ jẹ iṣu tó a bá jẹ iṣu tá a mọ̀ mi sí. ṣé èyí pé ẹ máa ń jẹ iṣu àwọn èèyàn. iṣu la gbọ́dọ̀ jẹ iṣu. iṣu náà mo sọ. ala gbọ́dọ̀ jẹ iṣu sẹ́. nǹkan tó kàn yín rò nǹkan tẹ̀mí ń sọ kọ́nu wípé kádéèyàn ní iṣu báyìí. tọ́ bá ṣe iṣu fún mi màá jẹ. wọ́n bá ṣe ń kọ́. mo sọ lẹ́ẹ̀kan mo ló jiná kò jiná. ẹ jẹ láti jẹ iṣu ẹ jẹ. à ń jẹ iṣu. wọ́n tún jẹ indomie náà. gan. àtàmàlà. àwọn náà sọ bẹ́ẹ̀ o èmi kí mo wí bẹ́ẹ̀ o ẹ̀yin èèyàn wa wọ́n wá ní kí n bẹ̀rẹ̀ lọ́wọ́ yín pé oúnjẹ wo lẹ́yìn o wà láàkì o tó pé wọ́n á gbélé báyẹn lẹ́fẹ̀ẹ́ ẹni pé àwọn sùn bí truth ni pé wọ́n fẹ́. mi láìkì ṣe rí àwọn oúnjẹ tó ń fi tọ́ mi dàgbà náà mo sábà àbúrò mi kan wà use pé téèbó ò bá ní bínú a máa jọṣẹ oúnjẹ wo lẹ́yìn o lè jẹ́ ń tiyín. ó ṣe òtí ẹ̀ kí n ṣe oúnjẹ. ọṣẹ nígbà tí nǹkan ṣe onídàn ó jẹ sódà nìyẹn ṣe rí mi really like ẹ̀bà mi dẹ̀ really like ẹ̀wà tó ṣe rámú gírígírí ẹ̀bà tó lè mú pàápàá tó horu yé méjèèjì yẹn mi kì í ṣe pé mi ń jẹ ẹ̀kan torí pé wọ́n hà àwọn méjèèjì ní Ọlọ́run má jẹ́ kí a ha ẹ̀wà ẹ̀yin tẹ́ ń pè wá ń ò ní gbé aago yẹn lábẹ́ pè wá wọlé ẹ pè wá sórí 443-410-2427 yìí tẹ́ ń pè wọn ó wà forbidden wọn ò ní gbé ẹ̀kan pè ní ẹ mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ bàbá wa. ẹ̀sùn méje yẹn lẹ́yìn yẹn àwọn oúnjẹ tí mi bá rí lè dámọ̀ oúnjẹ tẹ́ bá dámọ̀ tí mi rí rí àwọn oúnjẹ àwọn òyìnbó yìí oúnjẹ Chinese. àti ẹ̀rí kan lára ìyẹn tún dàbí chewing gum láàrin bread kí ni gbogbo ilé rẹ. eli kàbíkàbí lẹ́sọ̀ lé lórí. ọjọ́ tí mo kọ́kọ́ wọ Amẹ́ríkà náà gbé yẹn wá ló fà bí ikùn mo ní. mo wò rárá mo yí sí bin ni ẹni ilé yá. mo yí sí bin bẹ́ẹ̀ ni ìlú òyìnbó ti rọrùn gbogbo ẹ̀bà wà gbogbo ẹ̀ wà àmàlà wà. gbogbo rẹ ní bẹ́ńlẹ̀ yá ẹ̀yìn. ó ti wà ńlẹ̀. so wọ́n láwọn ò fẹ́ ẹ̀bà àwọn ò fẹ́ ẹ̀wà òun lẹ́gbọ́n o jẹ́ sáré wọ yàrá kéde ká sáré ṣe àwọn ìkéde tá a ní ní ráńpẹ́ ká tó wá padà bọ́ sí orí ètò padà ẹ dákun ìṣẹ́jú bíi 2-3 náà ni
rí pé níbi tá a ti ń rí kọ́bọ̀kọ́bọ̀ tá a fi ń ṣètò náà nu akómi ẹran dé wọ́màtì wọn láwọn ọgbà wọn lé wa jáde ni ẹ̀já sáré wọlé ń bọ̀. ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sówónyá. ètò Sówónyá ti dóde o Sówónyá ti dóde o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n akán sí i Sówónyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lé làákàrà lé ẹ̀rìn wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí Sówónyá yóò máa bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà 7 alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom béèyàn bá míìsì ètò Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni Sówónyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ míìsì ẹ̀. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n akán sí i Sówónyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 5344434 tàbí +14437 60858. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. My gift will pay for me. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my gift a fantastic program àgbọ́túngbọ́ ètò bàbá ètò alárinrin ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayọ̀ Agboola rédíò TV time 5 p.m. upcoming artists can also come on the program to show their gift àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola rédíò TV agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday ọ̀pọ̀ ló lẹ́bù tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀ ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting yomi alàgbà bọ̀rọ̀gìnì yungbanyungba ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtú jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó ń kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbọ́ngbọ́n kan sì yóò ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbá ládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì ó lémi àmọ́ bùyàn ní nǹkan wà máa pè mí láhùn ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúfì ó kárí tó ṣe bí ọmọ ahun ẹ̀yà àyànfẹ́ mo lẹ́ ògbérin àbẹ́ ògbérin orin ẹ̀ lérí bá dà ń lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ o àyọkàrè 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 ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́yìn tí màmá jẹ́ gbáládùn ètò. Sówónyá lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sówónyá lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Every Monday tí
Friday látọjọ́ ajé dọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́. Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn wà lólówó ọjà. Kájẹ́bù gbàjẹ́ olówó ọjà. Tàbó ohunkóhun ẹ pè Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144-376-085-78. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o. Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn olówó ọjà. Kájẹ́bù gbàjẹ́. Ẹ wo bó ní Sọ́wọ́yá lẹ́tọ̀ tó ń datẹ́kùn láàmú lọ́wọ́lọ́wọ́ báyìí. Sọ́wọ́yá lẹ́tọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ Sọ́wọ́yá lẹ́tọ̀ ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. Mo ní tó wáyé pé ẹ̀ṣẹ̀ ń wọlé sórí ètò ní àlejò wa pàtàkì tá a ní lórí ètò lónìí bàbá wa Kúnlé Afọ́d yes àwọn àlejò wa mo ti sọ pé wọ́n ń bọ̀ lórí ètò àwọn lẹ́rìí yìí o live and direct ẹ fẹ́ kí wọn ẹ máa bọ̀ lórí ètò ẹ fẹ́ ṣe é lò sí wọn ẹ máa bọ̀ lórí ètò àwọn rèé màmá wípé àwa làgbà adìyẹ fúnfún làgbà adìyẹ torí pé kò sẹ́yẹ tí ó dorí kodò bí àdán o àfẹ́lẹ́ ìtẹ́jẹ́ ó bá tẹnu ẹ̀ jáde àgbàlẹ́tù ọmọdé làwó àgbàlẹ́tù ọmọdé làwó ẹ wo tó bá jẹ́ àwọn pages rẹ fẹ́ join wa Adékúnlé Augustine mo mọ̀ pé wọ́n lọ́ọ́ kọ́ níjọ́ Friday fóònù tó ń pè sí pè mí sórí 443 bó bá gbọ́ mi bẹ́yìn Adékúnlé Augustine pè mí sórí 443-410-2427 inú ló lè pè sórí ètò tó eléyìí tó ń pè yìí èmi nìkan mọ̀ ń gbọ́ wọ́n lè gbọ́ pè sí 443-410-2427 lọ́wọ́ ojú screen kó o pè kó o bá a bá Kúnlé àbọ̀yé mo rí ẹ lẹ́yìn ètò mo rí ẹ lórí ètò mo rí ẹ Adébọ́lá Ayílẹ̀ká ẹ̀yin náà tún pè n ò ní gbé gbogbo ẹ̀yin tá ń pè n ò ní gbé bóyá tiẹ̀ ti ń pè tí ò wọlé tẹ́lẹ̀ mọ́mọ́ bínú o ọkọjà bìkíáfù bàbá wa Kúnlé Afọ́d àwọn náà wà lórí ètò lónìí mo ní wọn ò ní gbé kọ́ọ̀lù kankan anybody ń pè báyìí àfi tẹ́ bá pè 443-410-2427 àti àpò ti pojú dé kọ́lá wọn gbà wá lọ́wọ́ àwọn fóònù yìí náà ni ẹ lè pè wá wọlé sórí ẹ̀ mo ní àwọn pages that lè get wa ni pé kẹ́ ẹ lọ sí Samis Dayọ̀ Agboola òde ní ẹ lọ sí Baba Lonta òdì méjì ẹ lọ Dayọ̀ Agboola rédíò TV òdì mẹ́ta ẹ tún wá lọ sí Dayọ̀ Agbo Media Diamond òun náà ní kẹrin tó bá jẹ́ orí Instagram ńkọ́ ẹ lọ sí Dayọ̀ Agbo 2017 àbí Lonta bàbá àbí Samis Agboola lórí YouTube wà yìí o ẹ táìpù Dayọ̀ Agboola síbẹ̀ gbogbo ètò wa lẹ́ẹ̀ máa rí gbogbo àwọn àlejò wa tán wá gbogbo ẹlẹ́rìí ẹ lè pè wá sórí fóònù báyìí o ẹ pè wá sórí 443-410-2427 ojú òpó wa ti ṣí látàárọ̀ kò ṣí ẹ mọ́ bínú o wọ́n fọwọ́ tẹ́ pa ni ọmọ èké kan ló fi fóònù yẹn ṣeré lọ́tẹ́ pa ẹ mọ́ bínú báyìí wọ́n fẹ́ wọlé nù ó kù díẹ̀ bàbá wa náà lẹ́ ń rí yìí o lórí ètò wọ́n kí ni sọ̀rọ̀ rẹ̀ ariwo rẹ̀ ń pọ̀ bàbá wa lẹ́ ń rí yìí bàbá wọn ní ká béèrè pé kọ́ọ̀lù yẹn wọlé wọ́n gbé wọlé níbo ló ti ń dún mẹ́ ó dà owó ló ń dún mẹ́ ẹnìkan ti wọlé wọ́n yẹ kí bàbá wa o káàbọ̀ sórí ètò. Hello, ẹ káàsán o. Ẹ káàsán ẹ dákúnṣẹ́ lè súnkù omi tí sípíkà wà. Ẹ bá a súnkù omi tí sípíkà wà o ẹ kú òun bí sípíkì yàgẹ́ kó má rèé pariwo ẹ bá a kú omi sípíkà ẹ ṣeun àdúpẹ́ ẹ dákun kí ló kọ yín àti ibo lẹ ti ń pè. Ọlọ́dẹ ọ̀rọ̀ pọ̀ lórúkọ tèmi. Èyà ẹ káàbọ̀. Nígbà kí yín pé ẹ kú àlejò ẹja ńlá tó níwọ̀ye tún gbélé nìyí. Àdúpẹ́ bàbá wa náà nù ẹ bá wa kí bàbá wa Afọ́dù. Mr. Kúnlé Afọ́d. ẹ máa ká sàn. a ti retí yín náà àgbà tí wọ́n ti sọ pé ń bọ̀ láti last week láti wọ̀nà. ẹ ká sàn. adúpẹ́ tẹ̀lé dé láyọ̀. ẹ ṣeun ṣé dáadáa lẹ dé o. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. gbogbo àwọn èèyàn wa ní Naija ń kọ́ o. àlàáfíà ni gbogbo wọn wà àlàáfíà everybody wà. a máa ń gbádùn program yìí dáadáa. ẹ ṣe gan-an tó bá di ọjọ́ on the 5th ẹ gbìyànjú kẹ́ ẹ wá wo Ṣòkòtò. Ṣòkòtò ìpínlẹ̀ tí máa ṣe. ní Maryland lọ́hùn. 4968 KOF Cafes 4968 Glendale Road Buwi ni. KOF cough. No problem. ẹ kú ìrìn. ẹ ṣe gan. bàbá Sọ́wọ́nyá ẹ kú àlejò. ẹ ṣeun o adúpẹ́ o. ó dàbọ̀ ẹ ṣeun ó rèbété ẹ̀yin èèyàn wa ẹ lè pè wọlé ojú òpó ti ṣí o àwọn àlùjọ̀nù kan náà lu kíní ń pa tẹ́lẹ̀ àwọn tínú ń bí bàbá wa náà lẹ́ ń wò lórí ètò òun o bàbá wa Kúnlé Afọ́d
pè wọ́n wọlé lórí 443-410-2427 Adékúnlé Augustine mo rí pé o pè lẹ́ẹ̀kan pè wọlé Arámidé Àìná Òṣùkọ̀yà mo rí yín o the most blessed Yétúndé òní mo kí yín bàbá wa àmì náà mọ́mí wa àmì náà tòkúnnù mo lẹ́yìn náà ẹ ṣe gan ni àwọn èèyàn tún wọlé àwọn èèyàn ti ń pè wọlé ẹ ní gẹ́ kúrò lórí ètò lónìí who is a caller ta ló ń pè who is a caller ẹ ǹlẹ́ o ta ní ń pè wọlé o hello ẹ káàsán o ẹ máa ń bẹ̀rẹ̀ bàbá o. ṣáàfì àlẹ́ wà. ṣọwọ́ ń yá o. ọwọ́ ń yá o. ẹ̀dẹ̀ tó kọ́dẹ̀ pa àlejò wa o. ẹ bá wa kí àlejò wa ẹ bá wa kí àlejò wa. Brọ́dà mi láwọn sórí ètò yìí o. bàbá àgbàlagbà akínyìn o. lágbára ara mi gbẹ̀rẹ̀. àmì ṣé àlàáfíà lábá yín. ọlọ́run á jẹ́ ká kéré òkò délé. nínú ṣáájú. tó bá dán the 5th ẹ gbìyànjú kẹ́ darapọ̀ mọ́ wa ní Bowie. lágbára àjọ wà ń bẹ̀rẹ̀. àmì. kẹ́ wá support ọmọ yín. aláìsí ọmọ ẹ̀jẹ̀ mi láti ilé. òyà àfilẹ̀ ọwọ́ méjì fèèyàn kan tọ́álé o. Ọlọ́run ló lo gbogbo ẹ̀dá pọ̀ ló mọ́ tiraka. bẹ́ẹ̀ni. lágbọ̀rọ̀ lọ́rọ̀ ayọ̀ láyọ̀ làwọn. àmì. ẹ ṣeun o bàbá wa a rí pé àwọn èèyàn kan tún pè wọlé ẹ̀jẹ̀ sáré pé tiwọn náà ẹ ṣe. hello ẹ káàbọ̀ sórí ètò. bàbá ṣọwọ́ ń yá o. ọwọ́ ń yá o. ọwọ́ ń yá o ẹ dákun ta ló ń sọ̀rọ̀. Títí Lọ́pẹ́ Òkúnọlá ló ń sọ̀rọ̀. Títí Lọ́pẹ́ Òkúnọlá ẹ bá wa kí bàbá wa àfọ́ọ̀dù o. Mr. Kúnlé Afrod. èmi rèé. ẹ káàtó sáwọn. ẹ mà káàsán. ọmọ ẹ̀dùn èdèdè sí ìsinyìí o. ẹ ṣe gan. ẹ fi one day disappoint àwọn clients yẹn. ẹ ṣe. you are always putting smiles on our faces. bẹ́ẹ̀ni ìdùnnú yín gan ni wúrí tiwa náà. orí tèmi gọ́dẹ̀ mú my head is falling. thank you mo appreciate ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ bá wà lágbègbè Maryland ẹ gbìyànjú kẹ. Maryland náà la ti ń ṣe. ẹ wo ẹ darapọ̀ mọ́ wa on the 5th ó máa ta lẹ́nu. all right. on the 50th ẹ̀yin ẹ ṣáà pè mí Cough Sport Cafe ní ibẹ̀ láti máa lọ́ọ̀nchì ṣòkòtò fíìmù tuntun náà yẹ̀ ṣe on the 5th of October ní ẹ̀yin ẹni baba ló ń ta ẹ̀júwe fún mi. ẹ̀rín àárín tákìtì ni. all right. ìtorí ẹ̀ la ṣe pè ń ṣòkòtò káwọn èèyàn wọ ṣòkòtò wá tán bá rẹ́rìn tán bá lọ ṣí skẹ́ẹ̀tì ilé àbí tí ìrò bá lọ tú. òun lẹ gbọ́ yẹn o ẹ ṣe owó mi wá ẹ já gbé ìpè ẹlòmíì ẹ ṣe. ìpè ní kẹ́ ẹ gbé ẹ má gbé pé o. hello ẹ káàsán sá o. ẹ káàsán o ẹjọ́ ta ló ń sọ̀rọ̀ o. Adébọ́lá Ayílẹ̀ká ni o. Adébọ́lá Ayílẹ̀ká ẹ mọ̀ káàsán o. ẹ̀sà afẹ́bá mi Kúnlé Afrod sọ̀rọ̀ o. wọ́n ń gbọ́ yín báwọn ẹ̀ mọ̀ kí wọ́n. ìyá wa Ayílẹ̀ká ẹ yílẹ̀ láti Nàìjíríà ẹ yí débí. agbádùn eré yín pa. ẹ ṣe jàre. a ti gbádùn eré yín jù. mo ń fìlì yín. mo ti pè lórí kọ́ọ̀lù yìí rí bọ̀d mo ní mi Kúnlé Afrod gbọ́dọ̀ bá yín sọ̀rọ̀ kẹ́tù padà. respect thank you German thank you man respect ẹ ṣe jàre ẹ ṣe mo appreciate ẹ rí lè dùn wá nínú pẹ̀lú àwọn fíìmù yín ẹ rí lè dùn wá nú gan ẹ rí lè dùn wá nú gan à ń gbádùn yín. Ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀yin náà. ọlọmọ náà àtọ́jú ẹ̀yin náà bẹ́ẹ̀ ti ṣe birthday fún mọ́mì. ọmọ náà àtọ́jú ẹ̀yin náà lágbọ́rọ̀ náà. àwọn mo sọ fún yín pé èmi ò gbá àwọn fámìlì tèmi pamọ́. èyí ayọ̀ bá ń dáa fún yín yọba ń dáa fún yín eré mi dẹ̀ ń wú eré mi wú ó ti fẹ́ yọ kó olùfìlà gan. and then yes sir mo fẹ́ Mr. Kúnlé Afrod ẹ ti sá mo kàn fẹ́ sọ̀rọ̀ kan ni. mo ń gbọ́. no it's not about nǹkan tó oúnjẹ kan tó mo kàn fẹ́ give my advice nípa ẹ̀yin film industry. okay. ìpè tẹ́lẹ̀ tí bá ti ń ṣẹlẹ̀ láàrin yín bẹ́ẹ̀ yẹn máa try láti máa sort out within yourself. okay. kẹ́mọ́ máa disgrace ara wọn lórí social media. okay. people are very important people. within yourself. ẹ ṣe mọ́ mi wá ẹ já gbé kọ̀ mí ẹ já gbé ẹlòmíì tó tún fẹ́ wè wọlé ẹ ṣe àdúpẹ́. orí ètò ṣọwọ́ yẹn lẹ wọlé sí o ẹ dákun ta ló ń sọ̀rọ̀ o. ta ló ń sọ̀rọ̀. Àyàmídé ló ń sọ̀rọ̀ o. fóònù kan wà tí ń dún bẹ̀ ń fóònù kan wà tó yẹ pé ó ń play back ń bẹ̀ yẹn mo ń bọ̀. hello. ẹ má bá wọn sọ̀rọ̀ lọ ẹ má bá wa sọ̀rọ̀ lọ.
hello. Bàbá wa. ẹ ǹlẹ́ o. ẹ máa kúnlẹ̀ fọ́ọ̀dù nìyẹn. lágbára ọlọ́run. ó lágbára o àyìn la rí láì gba tíkẹ́ẹ̀tì yìí. ó nágbára jù. àjọ máa ná pẹlẹbẹ ń bẹ̀ yẹn ni o. yéèbà ẹ gbórí wọlé pẹ̀lú àwọn tí yín ẹ má gọra yín o. ọwọ́ méjì fẹ́yàn kan o. sùhálẹ̀ o. àwọn fáàní wà ń bí o. ṣé kó wálẹ̀. kó dúró sókè o. ìrà ọlámídé ló nìyẹn kó dúró sókè. alámídé lorúkọ tèmi o. ok a máa expecting lọ́jọ́ yẹn ẹ wá pẹ̀lú àwọn èèyàn yín kẹ́ wá support Kúnlé Afọ́ọ̀d. àyọjú. thank you I appreciate 8 p.m. ní red carpet ẹ jẹ́ ká ṣe gbogbo ẹ̀ fíìsì yẹn kọ́ lè mọ̀ pé àwọn ti Maryland ṣe é mọ̀ pé wọ́n lílẹ̀ táwọn èèyàn bá ti fẹ́ wá sí Amẹ́ríkà láti Naija wọ́n bá ti sọ pé Chicago New York nǹkan nìkan ló máa ń dùn pé Houston àwọn Yorùbá pọ̀ ń bẹ̀ ibẹ̀ ló máa ń dùn mo sọ fún wọn mo ní Maryland náà gọra wọn. Maryland ló dùn jù ẹjọ́. ẹ prove ẹ lọ́jọ́ ẹ fún wọn ẹ jẹ́ kan rí. wọ́n gbúdọ̀ rí ó kí bóbó yẹ́sìkẹ̀. ó dà bẹ́ẹ̀. ẹ ṣeun ẹ ṣeun. bàbá ló fẹ́ kú àlejò. ìmọ̀ ṣe ń wo èyí ọlọ́jọ́ bí ìpẹ̀lẹ́ o ń ṣe ń wo. ẹ wá rè é o ìṣe ikú àlejò. èyí á yùn lẹ́nu rẹ̀ àwé. àmì o. ó dàbọ̀. ẹ ṣe o ẹ jẹ́ fún àwọn ọmọ tó kù láàyè kan láàyè bá wọn sọ̀rọ̀ o. hello. ṣe Dayọ̀ Agbọ́lá rédíò rè. Dayọ̀ Agbọ́lá rédíò lẹ́wọlé sí ọwọ́lẹ̀ gbàgà ẹ dákun ta ló ń bá wa sọ̀rọ̀. Wálé lorúkọ tèmi o láti Texas. Wálé láti Texas ẹ fẹ́ kí bàbá wa ó yẹ ẹ mọ̀ kí wọn ọkọ̀ jẹ́ bẹ́ẹ̀. Eloquence ẹ̀dámọ̀ náà ni. Eloquence nínú Eloquence school kan lórílẹ̀‐èdè Nàìjíríà bóò ni orí yìí ẹ̀kú àbọ̀ ṣáàfíà lẹ́wà ẹ bá kí bàbá wa Kúnlé Afọ́ọ̀d. a fẹ́ kí àlejò yín náà ni. ẹ bá kí wọn àyè pọ̀. àlàyé àfọ́díà sílẹ̀ àfọ́díà kí ló ń bọ̀. inú mi dùn láti gbọ́ yẹn o. ọ̀gá ohun yẹn wà bẹ́ẹ̀ síbẹ̀. ohun yẹn wà bẹ́ẹ̀ kò kúrò rárá. Ọlọ́run náà ni. ohun yẹn nìyẹn tí mo fi ń polówó tí mo fi ń pọ̀ ọlọ́lá tí mo fi ń pọ̀ bá tó péjì òye. ayé ìdájọ́ ẹ máa bá òun náà. wọn lè bàjẹ́ lágbá Ọlọ́run. ṣé ẹ bá búlò fóònù mi lónìí gbogbo yín ni wọ́n. ayé ẹ má bà òun náà jẹ́. ẹ fẹ́ búlò fóònù mi wọ́n àrẹ́sì yín. ọwọ́ ya máa lọ òkè àmín ọpọlọ yóò níjọba. àmín ẹ tún máa mọ̀ ṣe ni o. àmín ẹ̀yin náà dẹ̀ kéré oko délé lágbára Ọlọ́run. ẹ nínú ṣáájú. Dayọ̀ Agbọ́lá òkè lọ́wọ́ yá máa rí o. ẹ ṣe wo iléeṣẹ́ ló ní bàjẹ́ o. àmín lọ́la iná ta iná bóyá ṣe gbogbo. ẹ bá kí sísà mi náà o. sísà yín ò gbọ́ o ọmọ ló tá gbọ́ o ẹ ṣe wo. ẹ ṣe ọ̀rẹ́ mi kan pè wọlé láti London ó ti ń bú mi lórí WhatsApp nísìnyí ó píkì kọ́ọ̀lù mi èmi kọ́ o ó yá pè wọlé o Adéwálé Ọlọ́lá ló wà fi lè wọlé báyìí mi náà mọ̀ ọ́ bú wọlé o àwọn áńgẹ́lì ni òjò wọlé àwọn ogun ọ̀run. bóyá wọ́n mọ̀ pé ebú ń bọ̀ nílẹ̀. kọ́lá yìí kò nù o Adéwálé Ọlọ́lá àbí wọ́n nu ó nu ọdójú ẹ̀ èébú ní ọmọ búkúlà ìyàwó rẹ̀ náà lẹ́nu abẹ́ni ó yá bá ń kí Kúnlé Afọ́ọ̀d ó yá wọlé. ọ̀ya sọ̀rọ̀ ẹ kúrò lẹ́rú. olè ọ̀lẹ àtọ̀lé. ẹ kúrò lẹ́rú. ẹ kú àbọ̀ ṣáàfin àlẹ́ wa. orúkọ tèmi ni Wálé Ọlọ́lá. Adéwálé Ọlọ́lá. ẹ káàbọ̀ o. máa sọ̀rọ̀ èwo ló wá skip BCD. abẹ́ kí ọ̀rẹ́ wa ẹ̀gbọ́n wa ọ̀gá wa Kúnlé Afọ́ọ̀d ni o. my brotherly à ń kí yín o. tuwálé ọwọ́ méjì fẹ́yàn kan. ẹ̀gbọ́n Afọ́ọ̀d. àlàyé kí ló ń bọ̀. ẹ kú iṣẹ́ ọpọlọ o. thank you my brother. Ọlọ́run máa gbé yín ga Ọlọ́run á fún yín ọgbọ́n àti òye. àmín. You are a good motivator to the young ones, even the old ones. Wọ́n rí inú wọn dùn. bẹ́ẹ̀ni. ẹ ṣe gan iṣẹ́ náà ní bàjẹ́ o. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ ẹ ṣe gan mo appreciate it. ẹ pẹ̀lẹ́ God bless you really good. amen and you too. ẹ ṣe. ọ̀rẹ́ mi ọkùnrin. ẹ kú rìn. ẹ ṣe gan. ọ̀rẹ́ mi ọkùnrin bó o ní. mo wà ókè o ẹ̀yin náà ń kọ́. a wà lókè o ẹ pẹ̀lẹ́ ṣáàfin àláwà. ó ga jù
kí ló ṣẹlẹ̀ àti ẹ̀gbọ́n yẹn ti wá proud báyìí. Olúfúnmi lówó ń kọ́. ẹ ti wá gbéraga ó wà ókè o. yóò bá ọ. ẹ pẹ̀lẹ́. ọ̀dà o. olórí kọ́. olórí bẹ láàfin. ẹ pẹ̀lẹ́ ẹ kú ètò. ẹ ṣe gan ni o. ẹ ṣe gan God bless you. God bless you. ẹ ṣe wáyé èèyàn wa tẹ́ ẹ ti pè wọlé o adúpẹ́ a sì tún wà lórí ètò náà o bàbá wa Kúnlé Àfọ́dùré máa ní ẹyẹ méjì yìí jàṣà ẹyẹ méjì yìí jẹ́ kí n bò náà sí pé èbó igù awódì ẹyẹ méjì jáwódì adìyẹ funfun làgbà adìyẹ àwọn náà rèé o bàbá wa Kúnlé Àfọ́dù àwọn lẹ̀ ń wò yẹn ẹ pè wọ́n sórí ètò ẹ bá wọn sọ̀rọ̀ ẹ wá kí wọn nílé iṣẹ́ wa àyè sì wà wọ́n sì wà ń hàn yín ẹ jẹ́ sáré sanwó ẹ jẹ́ sáré pé mo lábúrò mi kan ṣọjọ́ bí MC Skilashi ni ó ṣọjọ́ bí ẹ̀ lónìí òní lọ́jọ́ bí ẹ̀ mo ti sọ fún pé wọ́n bá ṣe kìnní kéńkélé kan ìṣẹ́jú méjì péré ni tó wà ju ìṣẹ́jú méjì lọ ẹ̀yìn ẹni baba ló ń ta kúrò lórí ètò ẹ̀yìn ẹ sọ bẹ́ẹ̀ fún mi tó wà lè ju 2 minutes lọ ìṣẹ́jú méjì ni mo sọ pé a fi appreciate ọjọ́ bí ẹ̀ Skilashi àbúrò mi ọ̀wọ́n MC tó kójú owó tẹ bá ti ń gbọ́ Skila awo tèmi nù láti Ìbàdàn wá Skila orin bẹ́ẹ̀ dẹ̀ rèé o ó yá já lọ let's go. àfijúwọ̀ ọjà wọn rìn gbẹ̀ndẹ̀kẹ́ ìran ọ̀gùn wọ ọjà wọn rìn ṣèṣì ní ọ̀gùn tẹ̀rí ẹni yóò rẹ̀ lù àfijú happy birthday Olúkayọ̀dé àfijú ọmọ ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra Olúkayọ̀dé máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra Ìdòwú máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra Skilashi máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra ọkọ̀ Patricia máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra bàbá Peter máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra bàbá Daniel máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra bàbá Anthony máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra àwòṣeyẹ ọ̀sán máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra àwò bàbá Sami máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra àwò Kẹ́hìndé mi Marcus máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra àwò Rebels lọ ṣe ti ṣe máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra bàbá ló ń ta bàbá máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra Táyọ̀ Agboola rédíò àǹtí Amẹ́ríkà ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra ọlọ́jọ́ ìbí máa wọlé máa rọra gúnugún ikú léwé àdàgbà wà dárúgbó gúnugún ikú léwé lọ́dọ̀ àdàgbà wà dárúgbó dọ́dọ̀. Skilashi àbúrò mi Ìdòwú Skilashi Káyọ̀dé MC tó pójú owó happy birthday to you mo yí kíní ń pa kọ́lọ́hún gbà mí Skila mọ́mọ́ bínú o happy birthday to you MC tó kójú owó ìgbà ọdún kan láti Dayo Agboola rédíò TV láti ń kí ọ pé ìgbà ọdún kan ni àṣeyíṣẹ́ mi bó o ṣe ń dàgbà nínú ọjọ́ orí lọ́mọ dàgbà nínú owó lọ́mọ dàgbà nínú ọgbọ́n sí lábúrò ní bá o tó bá tún dọ̀la n ó tún bọ́ ṣe bẹ́ẹ̀ dè yẹn jù báyìí lọ mọ́ gbàgbé pé alálejò lónìí ló jẹ́ kí n ṣe pépèpé lónìí kó tó di pé mo tún kò lórí I'm blushing kẹ̀ pé bọ́dí àǹtò lu ẹ balẹ̀ bọ́dí mọ́lẹ̀ nítorí kó máa látọ̀ bọ́dí kà sí àrà lẹ́kẹ̀ẹ́ kíkà gánà lẹ́nà fortune ten center yìí máa dùn jùjù ní ọjọ́ Sunday tó ń bọ̀ yìí 29 of September 2019 bẹ̀rẹ̀ láti agogo méjì ọ̀sán títí di
mẹ́wàá lẹ́gbẹ̀rẹ́ from 2 p.m. to 10 p.m. venue Fortune 10 Center 1724 Woodland Drive 221 Baltimore MD 21207 pẹ̀lú àwọn òṣèré tó rí wọn wà níbẹ̀ Yẹmí Jàyíàdé Balóta DJ Luflo will be on the show will be blast with your mama call pẹ̀lú adarí ètò tí ò ní jẹ́ kí dot moment tí ó wà MC Filashi mélòó la fẹ́ kà nígbẹ̀yìn adípẹ̀lú ní ìfàájì ọjọ́ Sunday tó pọ̀ yìí ó gbọ́dọ̀ miss ẹ̀yìn mímílèrè pẹ̀lú lówó wọlé ọ̀fẹ́ ni ó a ò ní jápẹ́lì lọ́wọ́ anybody that is to say admission is free for more enquiry or question please call 4437-039-505 or 4438-503-908 or 4437-608-102 Grand Opening Fortune 10 Center this coming Sunday by 2 p.m. àjọmọ̀ rock here. Ẹ tún káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá o mo ní àlejò ńlá lágbà lónìí bàbá wa Kúnlé Afọ́d ẹ rí i pé aago kan la bẹ̀rẹ̀ ẹ jẹ́ máa bẹ̀rẹ̀ àwọn ìbéèrè tó kù lọ́wọ́ wọn ká tó wá já sí ya àǹfààní sì wà fún yín láti pe bàbá wa wọlé sórí ètò dábẹ́ pè wọlé ẹ pé 443-410-2427 tó bá jẹ́ pé outside America lẹ́wà ẹ fi +1 síwájú ẹ̀ yọ wọlé ni Àmínátù Òkúnnù mo rí yín o ẹ kú àbọ̀ wọ́n ní we are always enjoy your program ẹ ṣé Jùmọ̀kẹ́ Adéwùmí ẹ ṣé ẹ kú àbọ̀ wọ́n ní green my guy wọ́n kì í yín o Saheed Omins Saheed Ompi wọ́n ní bàbá ló ń tà my ṣọ́mà ẹ ṣeun àdúpẹ́ Alámídé Àìná mo lẹ́yìn náà wọ́n ní bàbá Kúnlé Afọ́d ẹ kú iṣẹ́ nice one àwọn other 4 pages 2 pages àárí yín ẹ má bínú ẹ bá wa lò bẹ́ẹ̀ bàbá wa wọ́n ní abẹ́ lọ́wọ́ yín pé ọjọ́ wo nínú yín dùn jù rí láti ju ẹ̀dílé ayé. sẹ́rí màá pè ní ẹ̀ẹ̀mejì wọ́n lẹ́ẹ̀mejì nínú àwọn dùn rí ẹ sọ nǹkan tó ṣẹlẹ̀. alákọ̀ọ́kọ́ ni ìgbà tí mo rí àkọ́bí mi lọ́jọ́ tán bí tí mo ń wò pé èmi rèé ńlẹ̀ yìí ṣe pé ọlọ́run lè ṣe táwa náà máa ní àárọ̀ inú mi dùn gan lọ́jọ́ tí à ń sọ yìí. ẹlẹ́ẹ̀kejì nígbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ yìí a mọ̀ pé ó máa rí báyìí gbogbo èrò ọkàn tiwa ni pé ìfẹ́ ta ní sí la ṣàfihàn ṣe ọjọ́ tí mo kọ́kọ́ wà nù fíìmù tán fi mí sí pósítà mo fẹ́ lè ṣe pàtí Jesus Christ of Nazareth èmi náà fi sí pósítà yìí nǹkan máa dé o àṣà àti ẹ̀sìn máa pọ̀ nínú pósítà ẹlòmíì fi wá sí pósítà ní ta sínú fíìmù pé àfi tajà wọ́n ṣàtẹ̀ fi sí pé the blood of àdúpẹ́ lọ́wọ́ náà ìgbà tí inú mi dùn ni. òun lẹ́gbọ́n yẹn o ẹ̀ẹ́dẹ̀kejì wọ́n ní bàbá wọ́n ní ọjọ́ wo nínú yín dùn nídàkejì ẹ̀ mọ̀dàkejì ń wọ́n ní kí ló dé wàá ṣẹlẹ̀ níjọ́ yẹn náà. ìyẹn náà di iṣẹ́ wa náà ni nígbà tí mo ń ya fíìmù àkọ́kọ́ tí mo yà tí mo pè àkọlé Nkọ̀yà lẹ́ẹ̀kan kọ́lọ̀ fọ̀rùn kẹ́ Yọ̀mí Ògúnmọ́lá àwọn ni wọ́n ṣe olùdarí eré yẹn kọ́lọ̀ dẹ́tun fọ̀rùn kẹ́ Ìyábọ̀ Yóyò nígbà tá a ṣe iṣẹ́ yẹn ńgbà yẹn àwa ṣe níṣe pé kínú gbogbo àwọn tí wọ́n bá wá sí location yẹn kínú wọn lè dùn èmi àti àwọn ọ̀rẹ́ mi méjìlá parapọ̀ tàyà sinimá yẹn gbà yẹn fojú sí ìyẹn Samson Badéjọ àti Kúnlé Ramon ìyẹn pósítà so a darapọ̀ ńgbà yẹn a ṣe sinimá yẹn so gbà tá à ń ya sinimá yẹn lọ́wọ́ gbogbo oúnjẹ ta lọ fúnra wa rà orí la lọ fi ké kó oúnjẹ ní my 12 owó tí pọ̀ ńgbà yẹn owó tí pọ̀ àṣà lọ rà sílẹ̀ pé Ọlọ́run ṣàánú wa ìgbà tí àwa dáná fún ìyá Rainbow iṣu la sè lọ́jọ́ yẹn pẹ̀lú ata with sauce pepper sauce la ní pé kí lèmi a máa dá fún yín o la bá gbé iṣu fún màmá o bí Ìyábọ̀ Yóyò ṣe bínú nìyẹn pé ó ṣe jẹ́rú oúnjẹ báyìí la máa gbé fún ìyá Rainbow
ó da oúnjẹ yẹn lé mi lórí láti. Jesus Christ of Nazareth ó dóúnjẹ ìyẹn ò dẹ̀ sínú script. Ṣeré rárá pé wọn máa fẹ́ jẹ wọn neutrally. lóòótọ́ lélẹ́yìn ló dá lé yín lórí ẹ̀bá dẹ̀ hard yẹn ní wọ́n nu móbì yẹn. mo sun ṣége ẹkún because mo wò pé pé oúnjẹ tẹ̀ náwó lé lórí. ó wá ní kí ló dé ìṣúlẹ̀ kan fáwọn èèyàn jẹ́ ní gangan. létà ó padà mú mi lọ ọ̀tá ó ní òun kàn fẹ́ fi kí màmá má bàa bínú ló ń ṣe sódà wọn á mọ̀ pé kì í ṣe bákan yẹ̀yẹ́ wọn ó ní yẹ̀yẹ́ wọn náà ohun tó bá àtàgbára bá gbé òun ṣàlà máa fún wọn ẹ wò adúpẹ́ lọ́jọ́ tó ń bọ̀ asunkun gidi ni asun ẹkún gidi asun ṣe mọ̀ pé gbà míì tẹ èèyàn máa ń ba rẹ̀ lẹ́rù tó máa lo plural fúnra rẹ̀ multiple lójókòó yìí Jesus Christ of Nazareth ẹ̀yin lè máa mọ̀ o àwọn tó mọ̀ multiple lójókòó yìí àwọn kan ti rí pé ẹ̀pọ̀ bẹ́ẹ̀ jókòó ìkíyà yìí nìkan multiple rèé o. small body big engine ni ọwọ́ méjì fẹ̀yàn kan gbàgbé wèrè kó bẹ́ẹ̀ fún jùlẹ̀ lásán lẹ́sẹ̀kẹsẹ̀ kúnlẹ̀ fọ́ọ̀lẹ́ ti ń gbádùn ẹ̀yẹ yẹn wa ẹ wò ó bí ìpéèrè bíi méjì mẹ́ta náà ló kù wọ́n ní jọ wájú talẹ́ni náà tó wù yín tẹ́yìn wò pé mo fẹ́ jọ èèyàn báyìí talẹ́ntẹ́ tó wù yín láti jọ ẹ má sọ pé ẹ fẹ́ jọ Jésù o torí èmi ti jọ Jésù ọ̀rẹ́dì ẹ wẹ́ lómìn tẹ́yìn fẹ́ jọ. ṣé nídìí iṣẹ́ eré àbí. iṣẹ́ eré àbí bóyá Trump lẹ́dẹ̀ fẹ́ jọ bóyá Buhari lẹ́dẹ̀ fẹ́ jọ bóyá ẹnì kan dárúkọ ẹnìkan lẹ́ fẹ́ jọ tó wù yín láti jọ pé wọ́n sí ẹ̀ wù yín. Àwọn activist lèmi máa ń àwọn activist lèmi máa ń sábà like. lẹ́fẹ̀ẹ́ jọ. Yeah, àwọn bíi Martin Luther King, you know. I believe strongly. ṣe rí ṣòwò rẹ̀ tó èmi ò kì í ṣe activist, he's just trying to be a politician tó dẹ̀ mọ ọ̀rọ̀ sọ tó dẹ̀ ní followers tó pọ̀. So activist yàtọ̀ sí politician. Sometimes wọ́n máa ń padà di politician irú Òṣè Ọmọlẹ̀ ó padà di politician gbogbo wọn kọ́ náà ló máa di politician but sometimes they will come out and speak sense into whatever government or whatever is not right. Mandela ń gbọ́ di activist tó di president. mo ní wọ́n lè padà. gbogbo wọn náà lọ́wọ́ máa ń di. gbogbo wọn kọ́ o gbogbo wọn kọ́ o gbogbo wọn kọ́ o gbogbo wọn kọ́ o. kèbí activist kan Kèyámọ̀ ni. activist ni Fẹlá. Kèyámọ̀ ní sìn wọ́n náà di fún post ní. activist Kèyámọ̀ lọ́ọ̀yà nìyẹn most lawyer ló máa ń fẹ́ di politician but activist ṣé Fẹlá fẹ́ di whoever. Fẹlá náà fẹ́ jẹ president. irọ́ ni ó wáìnì ni. ó wáìnì ni. o. tọ́ba ara yìí yọ jẹ. kò lè jẹ ṣe òun gan mọ̀ pé òun ò ní. ṣé ìfẹ́ jẹ president. ṣé mi really like ipò yẹn. mi dẹ̀ like rẹ o. ẹ̀yin nìyẹn. ṣé kí n bá dìbò ní 2023 ẹ gbé mi wọlé. tẹ bá ti ní accident tó dáa a máa tẹ̀lé yín. accident oníbọ̀dà accident. ẹ̀wẹ́ tó bá ti dáa àbọ̀ nkú accident kò sí ètò ẹ̀ lò. àbí mọ̀mí accident. tó bá ṣàti dáa a máa tẹ̀lé yín. o lẹ́gbẹ́ ẹ̀ wọ́n ní activist wọ́n dárúkọ activist tẹ̀yìn fẹ́ jọ. mo ní Martin Luther King. Martin Luther King Martin Luther King kan náà. I have a dream. I have a dream àwọn náà ní dream o. bàbá wa kúrẹ́ àfọ́n wọ́n ní dream o I have a dream wọ́n ní Martin Luther King làwọn fẹ́ jọ òun lẹ́gbọ́n yẹn ó dáa wọ́n ní ta ló wù yín láti fojú kàn mọ́ àpẹ́ ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ olówó ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ gómìnà ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ ààrẹ ẹ ti rí ta ló wù yín gangan táyì fẹ́ fojú kàn tẹ́ ti ẹ̀fẹ́ fojú kàn tó wù yín. ó wù mí kí n rí Eddie Murphy. Eddie Murphy kan náà. bẹ́ẹ̀ni. èmi àti ẹjọ́ máa ń wa káàbù ni. ó dẹ̀ tún wù mí kí n rí Jackie Chan. Jackie Chan. tẹ bá ṣàkíyèsí àwọn méjèèjì tí mo dárúkọ ẹ wọ́n ní similarities. comedy with serious story with real acting. tẹ bá dẹ̀ rí style tèmi náà ẹ máa rí kó fẹ́ jọ style. ilé kàbíkàbí ráyà ń ta ń kò tí ẹ̀mí dúró ẹ̀mí ní. bó ṣe gbọ́dọ̀ jẹ́ nìyí. wọ́n láwọn fẹ́ jọ Jackie Chan. mi ní mo fẹ́ jọ wọ́n mo fẹ́ rí wọn. ẹnu mi wọ. ẹ má gbé fúnra wọn. ta ló tún pè wọlé mo gbé nọ́mbà ẹ̀ kúrò lójú kinní o. mo fẹ́ jọra mi ni. ẹ fẹ́ jọra àwọn ẹ bá ẹ jáwọ́. ẹ káàbọ̀ sórí ètò Ṣówónyá wọlé sí o ta ló ń wà lórí ètò. èmi náà ni mo pè padà o Àràmídé lórúkọ tèmi o. ṣé bàbá wa ti lọ ń bẹ̀. mo wà ń bí o.
ẹ tí ì lọ bìkan o àwọn èèyàn mi ló ní kí n béèrè pé báwo ni a ṣe lè darapọ̀ mọ́ yín àwa tí a wà ní òkè òkun. a sì mọ ẹyẹ bọ̀ lọ́wọ́ a sì mọ ẹyẹ bọ̀ lápò tẹ́lẹ̀. àbẹ̀yẹ bọ̀ lápò yẹ́sẹ̀. sẹ́rí. ní ibi tí wọ́n wà báyìí lọ́wọ́ ṣé oore ọ̀fẹ́ àti rí wọn tó wà. pẹ̀lú ògo Ọlọ́run. ẹ máa bọ̀ báyìí 4946 nílé agodo wa ẹ máa bọ̀ báyìí kíákíá. ẹ ṣé o ire. ire kàbìtì. ẹ ṣé. bàbá wa à ń sọ̀rọ̀ kan lọ lẹ́ẹ̀kan kó tó di pé wọ́n wọlé ẹlẹ́fẹ́ fojú kan Jackie Chan ẹlẹ́fẹ́ fojú kan Eddie Murphy ẹ̀kúnlé tèmi ní Jackie Chan gbé Eddie Murphy àjọ ń wa káàbù ni. sọmọ Amẹ́ríkà ní Jackie Chan. Chinese ni. ó tún jáde bí náà China ẹ̀yìn kúlé yín ní China wà. fóònù yẹn dà Jackie Chan ó yẹ kó sàn yín látẹ̀yìn ni. sàn yín. ẹ sọ mi wọ́n họ. ilé ìtẹ́ bá rí ni táwọn ogun ọ̀run bá gbá yín mú. ẹ̀mí èlì kàbíkàbí ẹ̀ bá àwọn agẹ́lẹ̀ ìdájọ́ ìbéèrè ṣiṣẹ́ wọn lójú àná wọn máa lùyàn bí nǹkan mi. ẹ̀yin náà náà máa bá wí tó náà máa wò pé kí ló farọ́. tí wọn gbọ́ láàkì yín báyìí àwọn bá ti mọ̀ sàn yín. ṣé mi. èmi ó dà pé ẹ̀ mọ orúkọ mi tán sẹ̀. Michael ló jókòó ti yìn ó dẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé òun náà ló ń lo dà. agẹ́lẹ̀ táwọn ránṣẹ́ náà nù. dà èmi mo wá ní. ó ní Michael ó ti bẹ́ wọn lórí. ó ní báyìí ní turaya. kùrùngù bàbá wa wá ní ìlú wo àbàfẹ́ ti lọ káàkiri àgbálá ayé wọ́n ní ìlú wo ló wù yín láti lọ lórí pé wọ́n á fún yín tíkẹ́ẹ̀tì ẹ̀ nísìn àti físà ẹ̀ ṣùgbọ́n èmi náà ìlú méjì kan kó tó di pẹ́yìn ìlú ìlú ẹ̀mú. ẹmu ti yín àwọn ìlú yẹn mo dárúkọ ẹ̀ lẹ́ẹ̀kan. ẹmu mo fẹ́ kẹ́ ẹ lọ sí Afghanistan. mo ì máa débẹ̀. mo fẹ́ kẹ́ ẹ lọ sí Iraki. mo máa débẹ̀. kẹ́ ẹ dẹ̀ tún lọ sí Iran. máa dé Saudi. bọ̀ ìlú tó wù mí gangan tó wù mí. mi dé Europe rí. mi dẹ̀ dé Canada rí. Canada wà. ìlú méjì yẹn. ìlú méjì yẹn. àti kí mọ́tò mọ́lẹ̀ àkànṣáwọ̀ Canada bẹ́ẹ̀ ni. ìlú méjì yẹn sure. Europe àti Canada. lẹ́yìn ẹ̀ bá ìlú ọ̀run ló tún kù. ọ̀dà a mọ̀ pé òṣèré orí ìtàgé náà máa ń pè láyé ìgbà òṣèré movie nísìnyí. bẹ́ẹ̀ ni òṣèré sinimá òṣèré TV. afẹ́kẹ́ ṣeré díẹ̀ fún wa. gbogbo ìta tí ń ṣe látàárọ̀ iná eré ni o táwa ọba tí rí script àwa kì í ṣeré o. ẹgbẹ́ script ilẹ̀ ṣe bẹ́yìn ni olùdarí bíbá yìí sìn ó yẹ kẹ́yìn náà lè create nǹkan kan. ẹ fẹ́ wo mọ́ mi lẹ́sẹ̀. àbí tẹ bá ṣàkíyèsí dáadáa èmi máa ń kọ̀tàn ni mo dẹ̀ máa ń darí ṣé kí n kọ́ fún yín kí n darí yín. ẹ̀kẹ́ mi wá máa ṣe. ara eré náà ni o. ẹ fẹ́ wo mọ́ mi lẹ́sẹ̀ wọ́n fún yín script ẹ ṣe ọmọ tí ìyá rẹ̀ ránṣẹ́ pé kórè ra atawa tó wà tí ra táwọn kó lo àtàwọn ó wá ń gbọ́ wá bọ̀ kó wá da táwọn mi. ṣé bàbá ní kí n lò àbí ìyá. ìyá ní kẹ́ ẹ lò. mọ́mì ìgbà tí mò ń bọ̀ sí ọ̀kadà kan wá ń bọ̀ ó kàn bọ̀ túrúrútú ó ń bọ̀ túrúrútú ó ń bọ̀ túrúrú àfi gbà yìí. kí ló wá ṣẹlẹ̀. ó dá tánù ni. ata tí mo rè yáwó lọ́wọ́ ìyá sẹ́lí mọ́ rà wọ́n mọ̀ yọ̀ wá nípa mí. àmọ́ mi ẹjọ́ ẹ bá mọ́ mi ẹjọ́ mọ́ mi yé. bọ̀tẹ́ bá dán yẹn wò mí bá wọn gbé yín o wọ́n gbé yín ni o ẹ tẹ́ lè rán ọmọ látà ń bí. ṣe China busin. ẹ rí i pé lẹ́wù yẹn yàtọ̀ sí lẹ́wù yẹn kọjá àbí kíáfù ó kọjá àbí kíáfù ó lẹ́tí gbọ́ yẹn o bàbá wa ẹ wo ìbéèrè wa ọ̀pọ̀ wọ́n wá ní ẹni movie school. bẹ́ẹ̀ni ẹni ibi tí wọ́n ti ń darí sinimá tó yẹ pé àwọn èèyàn lè bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ rẹ̀. bẹ́ẹ̀ni ẹ dákun ẹ bá a sọ fáwọn èèyàn nípa ẹ̀. ẹ ṣe gan ṣe rí movie school mi ti fẹ́ pé 20 years tí mo ti ń run ẹ̀ Legacy School of Performing Arts Legacy School of Performing Arts. ẹ bá a jókòó dáadáa kí kí ẹ má bójú yín. Legacy School of Performing Arts mo ti kọ́ àwọn ọmọ lóríṣiríṣi jáde láti school yẹn àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run púpọ̀ nu wọ́n ti wà ní ipò tí wọ́n lé ní lára àwọn ọmọ tí mo kọ́ òní Regina Chukwu wà lára wọn ni Ṣọlá Ọláìbí Gàjí wọ́n pọ̀ most àwọn tí mo kọ́ jù ẹ̀yìn kámẹ́rà náà máa ń sábà wà but ní ìsìn
àwọn tó wà níwájú kámẹ́rà là ń tì bọ́ta láìpẹ́ láì jìnà ẹ tún máa rí àwọn ojú mo wá fẹ́ sún síwájú sí i torí skul mi wà ní Èkó ó wà ní Òṣogbo ó dẹ̀ wà ní Ọ̀fà ní Kwara State bẹ́ẹ̀ ni mo fẹ́ sún sí òkè òkun sí Amẹ́ríkà ó dẹ̀ máa wà ní UK náà ó máa wà ní Amẹ́ríkà o ó máa wà Maryland ó máa wà ní Houston ó máa wà ní New York ẹ ṣe mọ̀ pé Houston yẹn bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ ọjọ́ on the 5th lèmi àmọ̀ bóyá wọ́n pọ̀ àbọ̀n pọ̀ tí wọ́n bá ti jáde. ẹ̀rọ wọn fòfó iṣẹ́ ní ọjà dáadáa ojoojúmọ́ ni mo gbé. ẹ jẹ́ kán jáde. bẹ́ẹ̀ tí ẹ̀sán wẹ̀ wọ́n mọ̀ gbé. ẹ̀yẹn tí ẹgbẹ́ fi owó yẹn lẹ̀ torí èmi gan ṣì máa gbowó lọ ń bí ilé ni. abẹ́ ìgbójú owó àná. bẹ́ẹ̀ ni. Ìjẹ̀ṣà lèmi o. Ìjẹ̀ṣà Òṣogbo máa ló gbó. Ìbàdàn ní èmi bọ̀ Oǹdó níyá mi. ó dẹ̀ àyà yìí yé ẹ fẹ́ forí jóná ọ̀rọ̀ níyàwó àwa ò lápótí aṣọ o àpótí ọ̀rọ̀ ni o àwa ò gbádùn o agídí lẹ ní agídí náà ni agídí náà ni so lágbára Ọlọ́run èyí tí mo wá yìí tí kí n tún lọ màá kàn tí n bá ráwọn èèyàn tí ó wù láti darapọ̀ mọ́ iṣẹ́ wa yìí tí wọ́n wà níbí. ṣé on the 5th yẹn náà ni ká ṣe gbogbo ẹ̀. irọ́ o before the 5th. tá a bá rí àwọn èèyàn lọ́la àbọ̀túnla màá bá wọn sọ̀rọ̀ a máa mọ bá ṣe máa ṣe so tí bá máa padà wá a máa ya sinimá straight màá tún wá promise wọn pé màá yà á jáde sí online kí n tó kúrò l'Amẹ́ríkà kó má dàbí àwọn kan tọkàn máa wá tán wọ́n tán ṣe tán ní ríra wọn irọ́ àwa ti kú level yẹn. ẹ wo àwa ẹ bá wọn èrà tí ò bá ti lẹ́yìn inú àwọn kan lọ́mọ irọ́ àwa ṣe study èrà a rí pé ọmọ kọ́ ni mo ń wà ní èrà ẹ̀yìn ni èrà tí ò bá lẹ́yìn inú òde o sinimá tó máa gbé jáde níjọ́ around the 5th ọjọ́ wo ni yòó ń já sí náà Saturday àbí Sunday. Saturday ni ní KOF Sports Cafe ó wà ní 4669 ní Glendale Road Buwi ẹ wo ẹni bàbá ló ń ta lónìí ẹ wá síbẹ̀ mọ́bì yìí ṣòkòtò náà pé Kúnlé Afọ́d lọ́kọ́ Kúnlé Afọ́d ló direct ẹ̀ Kúnlé Afọ́d ló ṣe Kúnlé Afọ́d ló ṣe everything ẹ gbúdọ̀ wá bẹ́ẹ̀ o ẹ wá bẹ́ẹ̀ ọ̀fẹ́ ni ṣùgbọ́n tí wọ́n ti ń bọ̀ ẹ mọ́wọ́ tẹ̀rí pọ̀ wọ́n lọ́wọ́ dání ẹlẹ́ni mo sọ bẹ́ẹ̀ wọ́n ní sọ yẹn o appreciation ni appreciation Sunny Adé gan kọ́ lórin appreciation yes kẹ́ appreciation mo dúpẹ́ oníbu ọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi so tán bá ti wo tán báyìí bàbá gbọ́ pẹ́ mi. bàbá gbọ́ pẹ́ mi wọ́n wá ní kẹ́bà fún àwọn tó ń ṣe ẹ̀fẹ́ mọ́ wọṣẹ́ yìí àtàwọn tó wà lẹ́nu iṣẹ́ yìí ẹ bá fún wọn nímọ̀ràn kó ń kọ́ló àti fẹ́ kó lórí ètò. ṣe rí ìmọ̀ràn tèmi máa ń kọ́kọ́ fún yàn jù ni pé ṣe rí ayé ti lajú gan-an so ó ti wá jẹ́ káwọn èèyàn bọ́ sínú àwọn ìwà tí ò dáa social media náà tún ti dé àwọn èèyàn kàn ń ṣe yàmàyàmà ṣe rí lákọ̀ọ́kọ́ náà kọ́kọ́ rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe wọ́n ti máa ń sọ fún wa tipẹ́tipẹ́ ọ̀rọ̀ yẹn sì wà ń bẹ̀ ó dẹ̀ sì máa gbé bẹ̀ ẹni tó bá ti ní ò ní go into drugs ò ní go into shady deals ò dẹ̀ ní ṣe jura ẹ lọ ẹni tó bá ti ń wà into drugs tó ń mu drugs tó ń fa kagbana mu godinje tó bá padà yá ẹ máa rí wọn bọ́n ṣe rí ṣé tó bá ti wá wo báyé wọn ṣe rí yẹn ṣé bẹ́ẹ̀ ló ń wù ẹ́ káyé tiẹ̀ náà rí bẹ́ẹ̀ ìyẹn lákọ̀ọ́kọ́ lékejì ọlọ́run ṣe rí tẹ́ bá ti mú ọlọ́run síwájú ohun gbogbo nǹkan máa dẹ̀rùn fún yín ó máa dẹ̀rọ̀ ó dẹ̀ máa bọ́ sójú ẹ̀ ìkẹta ẹ má ṣọ̀lẹ o ẹ má ṣọ̀lẹ ṣe rí iṣẹ́ wa wọ́n ń ṣiṣẹ́ lamẹ́ríkà lóòótọ́ o ṣùgbọ́n iṣẹ́ wa náà ó le so ẹ múra pé ẹ ń bọ̀ wá jagun ni ṣùgbọ́n lágbára ọlọ́run ẹ máa borí ogun. àmínà yárabì ẹ jẹ́ káwọn èèyàn wa tán wọlé o ọmọọba gbádégẹṣin òyìnbó onílù mo rí yín ẹ kú àbọ̀ ọlágòkè thompson ọ̀rẹ́ mi kan láti ayé polytechnic àtúnjọ lọ sí OAU mo kí yín ẹ kú àbọ̀ rúùtù anímọ̀ṣàhùn mo rí yín o bó oníṣẹ́ wà ìfẹ́ mi pọ̀ mẹ́sì àwọn ti Canada mo rí yín abídèmí lọ́wọ́sìn ọmọ wọn ní Kòròdú mo rí yín o John Andrew mo rẹ́yìn náà wọ́n ní cool people communication is the way to go yes ó dáa bẹ́ẹ̀ ẹ ṣeun wò ó kó tó di pé a kúrò lórí ètò bàbá wa sọ báwọn èèyàn ṣe lè rí yín torí pé ẹlòmíì fẹ́ fi nọ́mbà rẹ̀ lẹ̀ sọ báwọn èèyàn ṣe lè rí yín. ṣe presently nsìn mi ò tí ì ní line ti ibi ti Amẹ́ríkà abádẹ́ fi ti Nàìjíríà lẹ̀ náà kò ní lọ but
ẹ kàn sí mi lórí Instagram ẹ̀yin tẹ́ bá mọ Instagram handle mi ẹ̀yin tẹ́ bá mọ @kunleaford orí Twitter @kunleaford any social media app tẹ́ bá mọ̀ kò bá jẹ́ Snapchat @kunleaford ẹ kàn sí mi ńbẹ̀ a máa ríra bá sọ̀rọ̀ ó lẹ́gbọ́n yẹn o ẹ ṣáà send DM màá reply yín. wọ́n ní @kunleaford ní gbogbo nǹkan tẹ́ bá dé àtẹ́gẹ́tì ẹ bá lọ sórí ẹni social media @kunleaford. wọ́n dẹ̀ lè pè sọ́dọ̀ ẹ̀yin náà. wọ́n ní kẹ́ ẹ pè sọ́dọ̀ baba ló ń tẹ́ baba ló ń tẹ́ nọ́mbà tẹ́ lè pè sí rèé o 443-760-8578 443-760-8578 tẹ́ bá ti pè sórí eléyìí ẹ máa gẹ̀ẹ́tì wọn ẹ̀yin tẹ́ ẹ lẹ́fẹ́ wá bá wọn ní stúdíò ẹ máa bọ̀ o bí ìṣẹ́jú péréte la ní sí kó tó di pé helicopter ta ó dà pé kó wá gbé wọn ó máa dé tẹ́ ẹ bá ti mí ìṣí rẹ̀ ẹ mí ìṣí ẹ̀ nù ẹ̀yin tẹ́ ẹ pè mí sórí láìnì yẹn ẹ ṣí ẹ pè sí nọ́mbà stúdíò tẹ́ lè pè sí náà rèé 443-410-2427 bàbá wa adúpẹ́ gan ni o wọ́n ní oníyan ṣe ọlọ́kà ṣe ọlọ́bẹ̀ ṣe ẹni tó jẹun tí ọ̀ṣọ́wọ́ náà òun náà ṣeun adúpẹ́ pé àpè yín ẹ jẹ́ ẹ wò ire bẹ́ẹ̀ bá ṣe ń pè lẹ́ẹ̀kan ọlọ́run máa dá yín lóhùn lẹ́ẹ̀méje gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ń dáwọ́ lé gbogbo ẹ̀ ló máa yọrí sí rere gbogbo àwọn ọmọ tán ti ara yín jáde náà ọmọ olókìkí náà máa jẹ́ iṣẹ́ yín tẹ́ ń ṣe náà kò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ sì ní dàgbà àyà bá a ṣe pè yín tẹ́ ẹ jẹ́ bẹ́ẹ̀ náà ni ire yóò máa jẹ yín ire yóò máa jẹ yín àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun àwọn pé ọjọ́ mi ìta bá tún pè yín ẹ tún wá ẹ ṣeun mo ní ẹ̀kẹ́yìn mọ́ gbàgbé o pé tó bá ti di on the 50 mo ní on the 50 ní KOF cafe wọ́n ní fíìmù wọn tán fẹ́ lọ́ọ̀nchì fíìmù yẹn náà ń pè ní ṣòkòtò tíráùsà tẹ́ ẹ bá ń bọ̀ ẹ wọ ṣòkòtò ẹ mọ̀ wọ síkẹ́ẹ̀tì ẹ mọ̀ sànrò o torí pé kẹ́ ẹ mọ̀ dọ̀ rẹ́rìn tákìtì wọ́n ní kẹ́ ẹ wọ ṣòkòtò wá tẹ́ bá ti ń bọ̀ ní on the 5th of October láago 8 ní red carpet máa bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bá Kúnlé Afọ́ọ̀dù ya fọ́tò tẹ́lẹ̀ hug tẹ́lẹ̀ ṣe kọ́ àbí Organ ṣe. Elle organ ṣe. Le ṣe le mọ̀. Le carré le contopé. Qu'est-ce qu'il faut chi? Qu'est-ce que paye? Lojodi le contopayé. Ó dà pé gbogbo èdè sẹ́mi náà gbọ́dọ̀ yìí náà. Ó àmújájú ni. Ọkọ̀já àbí kíáfù Kúnlé Afọ́ọ̀dù tó já ó lè rí yẹn o lórí ètò Ṣọ́wọ́nyá náà ni màmá wípé àwa làgbà adìyẹ funfun làgbà adìyẹ àwa làgbà kò sẹ́yẹ tí ó dorí kodò bí àdán àfi tẹ́jẹ̀ ó bá tẹnu ẹ̀ jáde torí pé àgbà lẹ́tù ọmọdé làwó ìjàkadì kọ́ àjùra wa lọ ìjàkadì kọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o bàbá wa Kúnlé Afọ́ọ̀dù màmá wípé bàbá ló ń ta náà ni èmi ọmọ òsì àṣìṣe ọmọ ẹlẹ́gbẹ̀rin òró ọmọ eléso gidigbọ̀n ọ̀nà ṣọ́nà wọn ni mo speak in tongues èso kan múra ọmọlúgbò àṣà tìjínà ẹ wò ó kọ́ wá di pé àwọn èsì táìmù káyọ̀tì mọ́ ọ sá lọ mo ní ojú tẹ́ fi ń wò mí yẹn ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ẹ̀yin náà yà ti mọ̀ pé bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ la máa ń pè tó máa ń kọrin Paris fún wa orin Paris náà máa ti kọrin Paris ká máa ghost náà nìyẹn bàbá Ayéfẹ́lẹ́ ó yẹ wọlé wọ́n ti torí iṣẹ́ lẹ̀ wọlé ẹ̀yẹ̀ yẹn wá ẹ ṣeun o ẹ ṣeun ẹ tún lè pè wá lẹ́yìn ètò lórí 443-760-8578 Kúnlé Afọ́ọ̀dù ṣì wà ní stúdíò wa Kúnlé Afọ́ọ̀dù ṣì wà ní stúdíò wa ó dà pé ṣé information kan wọ́n tà àti wọ́n fẹ́ send sí wọn. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe móbì ẹ̀yin lẹ̀ ń pè fóònù wa lẹ̀ ń pè ẹ̀yin tẹ́ fẹ́ ṣe móbì ẹ wá bá wa Ruth Ọládé Adéjùmọ̀ orí yín o Ọdún Ayọ̀ Akínọlá Babalọ́lá ẹ ṣeun ẹ kú àbọ̀ Abídèmí Láwánsìn mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ ṣeun ẹ kú àbọ̀ nọ́mbà tá a gbé sórí kínní lẹ́ẹ̀kan ṣé pé káwọn èèyàn ó pè àbẹ̀wò òkè mo ní tàwa fẹ́ pè lẹ́yìn ètò nọ́mbà tá a lè pè lélẹ́yìí ṣùgbọ́n eléyìí tá a fi ṣètò lẹ́ẹ̀kan àti yọ̀ yẹn kúrò nọ́mbà tá a fi ṣètò lẹ́ẹ̀kan lélẹ́yìí 443-410-2427 ṣùgbọ́n lẹ́yìn ètò nọ́mbà tá a lè pè sí tá a sì máa bá wa sọ̀rọ̀ òun ni eléyìí 443-760-8578 ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di àwa láàmú wá ẹ̀yin láàmú bá ẹ wo ibi tẹ́ ti ń rówó ra dátà ibẹ̀ ò ní bí tẹ́yìn rówó ra jẹnẹrétọ̀ yìí tẹ́ wà Nàìjíríà ibi tẹ́ ti ń rówó ẹ̀ ọ̀nà ibẹ̀ ò ní di ǹjẹ́ tí dìgbà tá a tún máa pàdé mo ní ire ayọ̀ kó máa bá gbogbo wa lórúkọ Jésù Kristi ó yá.